ojúmọ́ ìgbéga ni yóò jẹ́ fún gbogbo wa o kámádé nà pẹ́nu káwọnú kókó inú ìròyìn ọ̀hún ntọ́kù náà nù nítorí pé àròjọ mú sòlókùn nínú ìwé ìròyìn Punch ni mo ti rí ìròyìn ọwọ́ mi yìí o kò sógun mọ́ bẹ́ẹ̀ ni kò sọ́tẹ̀ mọ́. bí orin eléré. bí orin ìgbà tó ń bá wọn kọrin. tẹ́sí mike ẹ̀ ló tù ẹ̀ ló tù. kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́. kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ o. níbi àwọn ẹbọ ìfọpo Dangote pẹ̀lú àwọn òṣìṣẹ́ rẹ̀ tí àgbáríjọpọ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ ọ̀hún jẹ́ Pengazam wọ́n ní kò sógun mọ́ báyìí ìjọba àpapọ̀ wọ́n ti dá sí i ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. ìkòkò orílẹ̀-èdè Nàìjíríà ó ti bú lẹ́gbẹ̀ẹ́ kódà ó ti dòfìfo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ń kémúrora ibi Àtíkù òun náà ló dá Tinubu lóhùn ìwé ìròyìn Nigerian Tribune òun náà lọ́kọ́. lórí ọ̀rọ̀ Àtíkù tó kàdákẹ́hùn pẹ̀lú bó ṣe dá ààrẹ Tinubu lóhùn Tinubu sọ̀rọ̀ wípé kò sí àsìkò láti jẹ́ kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n tún máa tẹ̀síwájú nínú ìyà àjẹpọ́nu lámọ́ orílẹ̀-èdè Nàìjíríà yóò ṣèso rere ẹ lọ fọkàn balẹ̀. ìwé ìròyìn Daily Trust ló ti jáde èwo lè gé ni. àti gbọ́ fọkàn wa ò tí ì wá balẹ̀ kọ́lọ́ mi lè fọkàn balẹ̀ kó yín wa lọ́rùn. wọ́n fẹ́ kí wọ́n mú mi lóhùn. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí ló ti jáde o níbẹ̀ ni Peter Obi ló ti sọ̀rọ̀ oníṣẹ́ rí ìṣèjọba ẹgbẹ́ òṣèlú APC ó ti bà àwọn àti máa ṣe bọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ó ti bà á jẹ́ ìwé ìròyìn Nigerian Tribune òun náà lọ́kọ ìròyìn ọ̀hún. àwọn agbófinró wọ́n yabo ibùba àwọn ajínigbé ní ìpínlẹ̀ Kwara púpọ̀ àwọn ajínigbé ọ̀hún ni wọ́n fi ẹ̀yìn wọn balẹ̀ ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí ló mọ̀ tún wà níbẹ̀ ni Tẹ́jú Babyface ó ní ẹ̀yin ọkùnrin ẹ má wulẹ̀ mọ́ jẹ́wọ́ fún àwọn ìyàwó yín tẹ́ ẹ bá ti fọ̀ bẹ́ẹ̀ yìí jẹ́ wọ́n ń su ó ní ẹ mọ́ ṣé kẹ́ ẹ mọ́ pọ́nnu lá kẹ́ ẹ sì gbàgbé ẹ̀ ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló kọ̀ròyìn ọ̀hún. nínú ìwé ìròyìn Daily Post ní ìròyìn eléyìí wà o gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún bó ṣe jáde wá tó sì ń pariwo wípé ètò ìlera òun kò dúró déédéé bẹ́ẹ̀ ni òun sì ti ń rí fìrífìrí ikú èmi kọ́ o Nnamdi Kanu ó mà fohùn òkè sọ̀rọ̀ ní àkóló àwọn DSS tí wọ́n fi sí látọjọ́ yìí ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ jáde. ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n lé ní mílíọ̀nù márùndínlógún náà ni orílẹ̀-èdè yìí ní ẹ ti lé sínú iṣẹ́ àtòṣì láàrin ọdún kan Peter Obi olóṣọ̀rọ̀ ohun ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló sì kọ. nínú ìwé ìròyìn Leadership ní ìròyìn eléyìí ló fẹjú sí àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn dókítà ẹ̀ka tètè LAUTECH ni wọ́n ti ṣẹ́wélé ìyanṣẹ́lódì olóṣù méjì oníkìlọ̀ èyí tí wọ́n gùn lé o ìwé ìròyìn Leadership ló lìdí ẹ̀ jáde. nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí òun náà ló wà níbẹ̀ ni àwọn àjọ tó ń mójútó ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà òun náà wọ́n ti sọ fún ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè yìí ẹ yéé fi nǹkan ṣe àwọn òṣìṣẹ́ orílẹ̀‐èdè yìí nítorí pé gbogbo àwọn anti-poor policy eléyìí tẹ́ gbé jáde yìí ó ṣe àkóbá fún àwọn òṣìṣẹ́ lọ́pọ̀lọpọ̀ ìwé ìròyìn Vanguard òun náà lọ́kọ́. ọba aláìlúwà ọba Rasheed Adéwọ̀lú Ládọjà bàbá sọ̀rọ̀ o gẹ́gẹ́ bí àgbàlagbà ṣebí májè ó bàjẹ́ kò ní jẹ́ kí oyún ó ṣẹ́ débi tí ọmọ òkú o bàbá ti sọ̀rọ̀ wípé gbogbo ìlàkọjá tí olóyè Sunday Igboho èyí tó ń kojú àwọn yóò dá sí i láti jẹ́ kí ìjọba àpapọ̀ kó já kánná lẹ́yìn ọ̀run rẹ̀ ìwé ìròyìn Vanguard ló fà á jáde. nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí wà níbẹ̀ ni àwọn ọ̀dọ́ àrẹwà orílẹ̀-èdè wa Nàìjíríà ní ẹ ti kúnlẹ̀ tí wọ́n sì ń bẹ ààrẹ Bọ́lá Tinubu láti jẹ́ kí ètò ààbò apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà kó jẹ ìṣèjọba yìí lógún ìwé ìròyìn Vanguard òun náà ló kọ̀ròyìn ọ̀hún o. nínú ìwé ìròyìn The Nation ní ìròyìn eléyìí ló ti jáde wá o gómìnà ìpínlẹ̀ Kano ó ti pè fún kí wọ́n yọ kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ náà kí wọ́n yọ nípò lórí kíni àti kíni ẹ gbọ́ ìwé ìròyìn The Nation ló dì í jáde. sẹ́nitọ̀ Arárùmẹ̀ òun náà ló ti ṣe àtìlẹ́yìn ìyẹn fún ààrẹ Bọ́lá Tinubu tó ní ẹ wo àtúnṣe eléyìí tí ààrẹ mú bá orílẹ̀-èdè Nàìjíríà fúngbà díẹ̀ ni látàrí ayẹyẹ
ọdún karùndínláàádọ́rin eléyìí tí orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ti gba òmìnira tí a ṣe lánàá òde yìí ìwé ìròyìn Vanguard òun náà ló kọ̀ròyìn ọ̀hún. àwọn kókó yìí àti kókó míì láwọn máa mú wa ṣé ti gbọ́ yín bó bá ṣe ń bọ́lẹ̀ pìpìpì gbìgbìgbì bí àpò ìyèrè bí àpò ẹ̀wà láwọn máa tẹ̀ sí yín létí láti jẹ́ kẹ́ ẹ mọ bí ìlú ṣe rí àti ibi tí ìlú dé dúró ohunkóhun tí àwọn olórí wa fẹ́ ṣe a ó jẹ́ kẹ́ ẹ gbọ́ ojúṣe tiwa nù a ò ní iṣẹ́ méjì èyí náà níṣẹ́ wa kọ́lọ́run aláwùrábí kó pín wa lérè nídìí iṣẹ́ ọ̀hún kó sì má ṣe jẹ́ kí ojú kó tì wá kó dá wa láre torí wípé ọ̀gá ló ń pínṣẹ́ ọlọ́run ọba òkè ló ń pín àlùbáríkà ń tiwa o àti gbogbo etí tó láǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́ wa à ń kí yín láti ìkànnì wa níbí à ń sì ń ṣe yín pẹ̀lẹ́ wípé ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ ní ọjọ́bọ̀ ire ńlá èrè kàbìtì òun ni yóò bọ̀ sí àpò wa o torí pé ilé báyìí ni ẹ̀bọ̀ yìí bọ̀ sí à ń ké yín wípé ẹ kú ìdarapọ̀ mọ́ wa ojú tẹ́ fi ń wò wá ní ìkànnì yìí kò ní fọ́ bẹ́ẹ̀ ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di a ó sì máa lọ sókè ni o wàràfàánà wùkàánà àlìyà ẹ lè wò wá lójú òpó ayélujára sípẹ́fẹ́ mòkè o bẹ́ẹ̀ ni ẹ sì tún lè darapọ̀ mọ́ wa lójú òpó abẹ́rẹ́kẹ́rẹ́ show bẹ́ẹ̀ sì tẹ abẹ́rẹ́kẹ́rẹ́ adégbìtẹ́ lójú Facebook omi ẹ̀kọ́ ni bẹ́ẹ̀ sì tún lè tẹ ọ̀lànrẹ̀wájú álímì ẹ ó jọ máa wò wá kétékétékété ní tantawo ìjì ń tọ̀gbẹ̀rẹ̀ ká ṣe kínní ọ̀hún papọ̀ kó lè nítumọ̀ kó lè dúró déédéé ká má dènà pẹnu abẹ́rẹ́kẹ́rẹ́ adégbìtẹ́ lórúkọ ẹnìkejì mi. ẹ káàárọ̀ o ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ o ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì yìí tó bá ń fẹ́ dé akíyẹ̀yìn olólùfẹ́ ìkànnì yìí tó jẹ́ pé àwa nìkan lẹ́yìn láàyò tó jẹ́ pé tí aago 7 àbí tá a bá ti bẹ̀rẹ̀ láti dájú báyìí ẹ̀yin òwúlẹ̀ ní gbé kúrò ń bẹ̀ tí ó fi di alẹ́ gbèrè tá a parí gbogbo ètò ní ìkànnì àwa mọ́ lóore o àwa ń ṣe ni pé à ń ṣe ládùúrà fún pé gbogbo ibi tí ẹ ti ń mú owó tẹ́yìn fi ń bá wa dòwò pọ̀ àtẹ̀yìn tí ẹ fẹ́ bá wa dòwò pọ̀ tó wà lẹ́mìí yín tó kàn jẹ́ pé chẹ́ńjì díẹ̀ náà ló kù tí è pé ọlọ́run ó bùkún yín lágbára ọlọ́run gbogbo ibi tẹ́ ẹ̀rọ kan oore sí àti ibi tẹ́ ẹ̀rọ kan oore sí ẹ fọkàn balẹ̀ gbogbo bẹ̀ nílẹ̀kùn bẹ̀ ó sì jazakumulai khairan òun náà la sọ fún yín o lágbára ọlọ́run gbogbo àwọn ìǹtẹ́ ẹ fọkàn sí yọ wá o àwọn ìǹtẹ́ ẹ fẹ́ tẹ́mi yín kọ̀ yọ lọ lógo ọlọ́run àkíkà bọ̀ sórí akọ̀tún ètò àjímúná ìròyìn láti ìkànnì Spirit 9.1 FM ìkànnì eléyìí tó ń ṣe dáadáa gan tẹ́yìn tí ń dúró dè ẹbẹ̀ tí mọ̀ pé tẹ́yìn bá ti ń dúró dè báyìí òun náà làwa sì máa ń gbé wá ka yín mọ́lé àwa tí a wá dé nìyà ní kólókó mọ̀rọ̀kó bẹ́ẹ̀ àpé kólódò kó mọ̀rọ̀dò àkó ọ̀lùdí àná ọlọ́wọ́ di fáwa níbòmíì. àmọ́ sọ pé lọ́sọ̀lùdé ìlọlùdé ẹ̀ tó kò bá lòun wá lánàá ń dìwà kí n lọ lídé. ọ̀nì tù ìbẹ̀rẹ̀ oṣù. kí n lọ lídé. ó ti yé mi. ẹ̀wẹ̀ ń lọ lídé o jẹ́ mọ́tẹ́lẹ̀ lóhùn ọlọ́run di fún àwa níbi ibòmíì akíyíkà bọ̀ sórí akọ̀tún ìròyìn àti àwa gbèdé báyìí ló ní kẹ̀ǹkẹ̀lúkẹ̀ tiwa ní kẹ́yìn ó gbọ́ tiwa ní káwọ́ ó kà á ká sì kà á fún yín kódà bíi kẹ́yìn ó fetí tá a fi kà á kẹ́ ẹ fi gbọ́ ìta bá ti á wá kà òun náà ni ẹ dá sí o tó bá tó àkókò eléyìí tẹ́yìn ọ̀dà sí bí ó ṣe ọ̀làǹrẹ̀wájú àálímì ló kọ tèmi ò ẹ kú kalẹ̀. tó ẹ kú kalẹ̀ káwọnú kinní ọ̀hún nítorí pé kò sí àkókò kankan láti fi ṣòfò iṣẹ́ pọ̀ tá a fẹ́ jẹ́ òun láti máa ta kinní ọ̀hún pápá bí àwọ̀ bàbá àsọ̀nà nínú ìwé ìròyìn Punch ní ìròyìn eléyìí ló ti jáde wá àwọ̀ Pengassan àti ẹ̀bù ìfọpo Dangote ó lọ sópin ìgbàgbé kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ làlàáfíà bá dé o ìjọba ti sọ wípé gbogbo àwọn òṣìṣẹ́ ti iléeṣẹ́ ẹ̀bù ìfọpo Dangote tó dá dúró lẹ́nu lọ́lọ́ yìí lẹ́nu iṣẹ́ ni wọ́n padà sẹ́nu iṣẹ́ wọn lẹ́yìn tí ìjọba àpapọ̀ tí wọ́n ti kẹsẹ̀ bọ aáwọ̀ náà láti jẹ́ kí ohun gbogbo kó lọ níwẹ̀lẹ̀mù kí afẹ́fẹ́ àlàáfíà kó sì máa fẹ́ ní ẹ̀bù ìfọpo Dangote pàápàá jùlọ ní orílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo àwọn òṣìṣẹ́ rẹ̀ lápapọ̀ ìjọba ní àwọn òṣìṣẹ́ náà kò ní pàdánù owó tàbí àjẹmọ́nú wọn kankan látàrí bí wọ́n ṣe gba iṣẹ́ lọ́wọ́ wọn lọ́nà àìtọ́ mínísítà fún ọ̀rọ̀ iṣẹ́ àti ìgbanisíṣẹ́ Mohammed Mangade òun ni ó fi ọ̀rọ̀ náà léde tó sì jẹ́ kó di mímọ̀ wípé ìjọba àpapọ̀ wọ́n ti ṣe ìpàdé alálàáfíà pẹ̀lú igun méjèèjì yẹn ẹgbẹ́ òṣìṣẹ́ Pengassan ti ẹ̀bù ìfọpo Dangote àti Dangote fúnra rẹ̀ ni wọ́n jọ fi júrinjú tí wọ́n sì ṣe ìpàdé ọ̀hún tó sì nítumọ̀ àtẹ̀jáde náà ló kà wípé lẹ́yìn àgbéyẹ̀wò ìgbésẹ̀ tí a gbé
láti dá sí aáwọ̀ tó ń lọ láàrin igun méjèèjì ni a sì ti fi ẹnu ọ̀rọ̀ jóná wípé àwọn méjèèjì wọ́n ti gba àlàáfíà láàyè ní báyìí wọ́n padà sí ẹnu iṣẹ́ wọn. àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ pengasan tí wọ́n dá dúró wọ́n padà sí ẹnu iṣẹ́ wọn tí oníkálukú yóò sì máa ṣiṣẹ́ rẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ. kò sì ní sí ìdúnkookò mọ́ ẹnikẹ́ni níbi iṣẹ́ ọ̀hún. tẹ́ bá gbàgbé ibùba Dangote ló dá àwọn òṣìṣẹ́ rẹ̀ dúró tí iye wọn tó 1,000 níye 800 ni wọ́n dá dúró ní àìpẹ́ yìí tí ọ̀rọ̀ ọ̀hún tó sì di fàákájà kó tó di pé ìjọba àpapọ̀ dá sí àti gbẹ́ndù àti ahéré kò sógun mọ́ kò sẹ́tẹ̀ mọ́. àwọ̀ pengasan àti ibùba Dangote ó lọ sópin ìgbàgbé làlàáfíà bá dé. ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí wà. níbẹ̀ ni Àtíkù ló ti sọ̀rọ̀ tó ń jẹ́ ó di mímọ̀ wípé ìkòkò orílẹ̀-èdè wa Nàìjíríà kìí ṣe pọ́mọ̀ ti wà lófìfo nìkan ó tún ti bú lẹ́gbẹ̀ẹ́. Àtíkù òun náà ló dá ààrẹ Bọ́lá Tinubu lóhùn lórí àkọlédè eléyìí tí ààrẹ kọ léde tó sì sọ léde lánàá ọjọ́ tí orílẹ̀-èdè Nàìjíríà ń ṣe ayẹyẹ ọdún karùndínláàádọ́rin tá a ti gba òmìnira lórílẹ̀-èdè yìí. ẹni tí ó ti fi ìgbà kan jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀-èdè wa Nàìjíríà Àtíkù Abubakar tó tún jẹ́ aṣíwájú nínú ẹgbẹ́ alátakò lórílẹ̀-èdè wa Nàìjíríà náà ló mọ̀ ti sọ̀rọ̀ látàrí ọ̀rọ̀ filéde eléyìí tí ààrẹ filéde fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà látàrí ayẹyẹ ọdún karùndínláàádọ́rin eléyìí tí orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ti gba òmìnira. kí l'Àtíkù wí? Àtíkù ni kìí ṣe pé ìkòkò orílẹ̀-èdè Nàìjíríà ó ti wà lófìfo nìkan o kódà ó ti bú lẹ́gbẹ̀ẹ́. àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n sì ń kémúrora ibi. ẹ ti mọ̀ kó tó di àsìkò k'Àtíkù dáhùn òun náà ni ààrẹ ti sọ̀rọ̀ táàrẹ ń jẹ́ ó di mímọ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ ń wò yìí ó ti wà ní ipò eléyìí tó dáa ju tàtẹ̀yìnwá lọ látàrí ti ètò ààbò, ètò ìlera, ètò ọrọ̀ ajé, kódà tó fi mọ́ ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà. ó ní gbogbo ẹ̀ náà ló mọ̀ ti dáa ju bí ó ṣe wà látẹ̀yìnwá lọ. kí ni Àtíkù kí ló gbọ́rọ̀ yìí sí? Àtíkù náà ló sọ̀rọ̀ jáde nínú ọ̀rọ̀ kan tó buwọ́lù láti ẹnu ẹni tí ó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ lórí ọ̀rọ̀ ìròyìn ìfiléde Frank Shaibu náà ló sọ̀rọ̀ tó sì ń jẹ́ ó di mímọ̀ wípé lóòótọ́ iṣu lè pọ̀ nílẹ̀ fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n ìkòkò wa òfìfo ló wà, ikùn àwọn èèyàn sì ń dún gbùrùgbùrù, stomachs rumbles òun náà ni èbó tí wọ́n ń lò fún gẹ́gẹ́ bí Shaibu bó ṣe sọ látẹnu Àtíkù. wọ́n ní ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ló ṣe àkàwé wípé orílẹ̀-èdè yìí láti ìgbà tá a ti gba òmìnira lọ́dún 1960 wọ́n ní ìyípo padà ọ̀tún ó mọ̀ ti bá orílẹ̀-èdè Nàìjíríà. wọ́n ní àkàwé eléyìí tí ààrẹ orílẹ̀-èdè yìí sọ òun náà ni àwọn ètò ẹ̀kọ́. ààrẹ nígbà náà ilé ẹ̀kọ́ ó mọ̀ péréte ṣùgbọ́n lásìkò tá a wà yìí ilé ẹ̀kọ́ ti pọ̀. Àtíkù dáhùn pé ilé ẹ̀kọ́ pọ̀ lóòótọ́ ṣùgbọ́n àwọn ilé ẹ̀kọ́ tó wà lórílẹ̀-èdè Nàìjíríà mélòó ni ilé ẹ̀kọ́ eléyìí tá a lè tọ́ka sí pé ó wà lára àwọn ilé ẹ̀kọ́ tó lè ta kàngbọ̀n pẹ̀lú àwọn ilé ẹ̀kọ́ lórílẹ̀-èdè àgbáńlá ayé. abílẹ̀ ẹ̀kọ́ tá a dé tá a rí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí wọ́n jókòó sílẹ̀ lẹ́kọ́dà àwọn olùkọ́ gan wọn ò lè jókòó sí kíláàsì mọ́ látàrí pé kíni torí pé nǹkan tí wọ́n rí péréte ni. lẹ́yìn èyí òun náà l'Àtíkù tún sọ̀rọ̀ lórí tètò ìlera. ó ní àmọ̀ tún dúpẹ́ wọ́n tún sọ̀rọ̀ pé lórí tètò ìlera ó mọ̀ tún ti dáa. ṣètò ìlera èwo tó jẹ́ pé àwọn èèyàn wọ́n ó gbé láǹtà dání báyìí àwọn kúhùfín òun náà ni wọ́n ó gbé dání tí wọ́n bá ń ṣiṣẹ́ abẹ lọ. síbẹ̀ náà ni ẹ sọ pé tó ìlera ó ti dáa ókè ó ti dáa lóòótọ́ ẹ̀tún àwa wí ẹlẹ́tò ọrọ̀ ajé òkè ètò ọrọ̀ ajé dáa lóòótọ́ o ṣùgbọ́n ṣé orílẹ̀-èdè tó jẹ́ pé owó oúnjẹ tá à ń jẹ ní ìsìn ó ti wọ́n jowó òrùlé tá à ń dà á bolé lọ ṣé bẹ́ẹ̀ náà ni ètò ọrọ̀ ajé ti dá. ẹ tún wá sọ̀rọ̀ kan o ẹ tún ní ètò ààbò kódà ọmọ dàpọ̀ ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ pé èèyàn gbọ́dọ̀ sùn kéèyàn ó dijú kan kéèyàn ó pàkan dé ni kéèyàn ó lajú kan kéèyàn ó dì kan easy game wọ́n ní kéèyàn ó dì kan kéèyàn ó là kan òun náà ni orílẹ̀-èdè Nàìjíríà wà. síbẹ̀ náà lẹ ti ń sọ pé orílẹ̀-èdè ìdá ó dá o àti gbọ́ o ẹjẹ́ ẹ ti gbàgbé tẹ́ ẹ bá rántí ẹjẹ́ àwòrán ilé tí ìpè lẹ́nu lọ́lọ́ yìí ábì kan eléyìí tó ń ṣiṣẹ́ pẹ̀lú Arise TV Somtochukwu tó jẹ́ arábìnrin ọ̀dọ́ léńjeléńje ǹjẹ́ ẹ mọ̀ pé lẹ́nu lọ́lọ́ yìí òun náà ni àwọn adigunjalè ní à ń lọ bá níbi tí ó ń gbé tí wọ́n sì sọ pé àwọn fẹ́ pa kó tó di pé arábìnrin ọ̀hún ó ṣàṣàlà fẹ́mi rẹ̀
kó tó jábọ́ láti ilé alájà mẹ́ta tárábìnrin ọ̀hún tó ti gbẹ́mí mì ìlú Àbújá ló mọ̀ ti ṣẹlẹ̀ ẹ sì sọ pé orílẹ̀-èdè Nàìjíríà dáa ó dá o àwa ti gbọ́ ọ̀rọ̀ pọ̀ tátìkù sọ ṣùgbọ́n kí n tèmi tí ń fi kún táyìn bá fẹ́ ṣẹ̀rí ẹ̀ ẹ mú wo ìròyìn Nigerian Tribune tó jáde fún tàárọ̀ yìí. dúró dè mí kó o gba ṣẹ́ńjì ọ̀rọ̀ rẹ o. ok torí pé ìsọ̀rọ̀ ní gbèsè. bẹ́ẹ̀ni ìsúnkúsí ní ìgbésẹ̀ gẹ́gẹ́. ìhà kẹlẹ̀bẹ̀ ní sọ́run náà rè. ok ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. bàbá kẹ́hùn sọ̀rọ̀ òtítọ́ ni wípé nígbà tí mo gba ìkùṣàkóso ìjọba oríṣiríṣi àwọn ìpèníjà òun ni mo bá nílẹ̀ ṣùgbọ́n ẹ̀kọ́ tí ń sojú mímu. kẹ́ lọ fọkàn balẹ̀. ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bàbá fi ìrètí ọ̀tun sétí ti kéré-ti-kéré ọmọ orílẹ̀-èdè yìí láti jẹ́ kí wọ́n mọ̀ wípé àwọn ń ṣiṣẹ́ takuntakun tọ̀sán-tòru àwọn òsùn bẹ́ẹ̀ ni àwọn ń gbìyànjú láti sọ orílẹ̀-èdè Nàìjíríà bíi igbá oko kí ohun gbogbo kó lè dúró déédéé kí ìlú yìí kó sì rọrùn gbé fún tẹrútọmọ kí àwọn orílẹ̀-èdè míì kí wọ́n lè yà wá wo orílẹ̀-èdè Nàìjíríà wípé Ọlọ́run padà gbògo. ààrẹ sọ púpọ̀ ọ̀rọ̀ nígbà tí ààrẹ ń kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lánàá kú àyájọ́ ọdún òmìnira ọdún 45 tí orílẹ̀-èdè Nàìjíríà tó gba òmìnira lọ́wọ́ àwọn amúnisìn. ààrẹ Tinubu wọ́n ṣàlàyé pé táwọn bá bojú wò táwọn bojú rí táwọn wẹ̀yìn ọ̀rọ̀ wò àwọn rí wípé ohun gbogbo ó ń padà bọ́ sí ojú rẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. nínú ọ̀rọ̀ tí ààrẹ kọ tí wọ́n sì ń kà ṣe ti gbogbo ọmọ orílẹ̀-èdè yìí ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní ìpín rere bẹ́ẹ̀ sì ni ìpín ọ̀hún kò ní di àtẹ̀mẹ́rẹ̀ bẹ́ẹ̀ ni kò ní di ìmẹ́rí o. bẹ́ẹ̀ àwọn pèrègede láti tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà dé èbúté ògo kúrò ní èbúté òfo pẹ̀lú gbogbo ìpèníjà òṣèlú tí àwọn bá pàdé nígbà tí àwọn goróyè ohun gbogbo àwọn tí ń lọ sókè nípa ọ̀rọ̀ rẹ̀ nígbà tí ààrẹ ń sọ̀rọ̀ nípa oríṣiríṣi ìkojú àti ìpèníjà tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń kojú. ààrẹ ṣàlàyé pé nígbà tí àwọn gba ìkòṣàkóso ìjọba nípa títí ètò ọrọ̀ ajé ó mẹ́hẹ ètò ààbò kò fẹsẹ̀ rinlẹ̀ àti àwọn ètò míì ṣùgbọ́n báyìí tẹ́ ẹ bá wò gbòòrò wò ẹ wò gbòòrò wò ìgboro ni ẹ wò bẹ́ẹ̀ rí iṣẹ́ wa bẹ́ẹ̀ rí iṣẹ́ wa ò bẹ́ẹ̀ rí iṣẹ́ wa ẹ wò gbòòrò wò ìgboro ni ẹ wò bẹ́ẹ̀ rí iṣẹ́ wa. ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ló sọ àwọn ọ̀rọ̀ yìí ìwé ìròyìn Daily Trust ló tì í jáde. nínú ìwé ìròyìn Nigerian Tribune ṣé bẹ́ẹ̀ mọ̀ pé ní afọ̀nàmọ́ kì í dákẹ́ ọ̀rọ̀ tó sọ̀hún ìdáhùn rẹ̀ tún wà látẹnu Peter Obi. ọmọ gbómi lẹ́nu. ìgbọ́ lẹ́nu ṣé wọ́n rán ni. ọ̀yà mọ̀ kàńtó. ẹ wò ó Peter Obi náà mọ̀ tó ti dábẹ́rẹ́ kéré lòun ó jẹ́ di mímọ̀ wípé ìṣèjọba ó ti dá ààrẹ lóhùn ààrẹ Bọ́lá Tinubu wọ́n ní ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu lábẹ́ àṣà ẹgbẹ́ òṣèlú APC kódà láti ìgbà tí APC tí wọ́n ti goróyè lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ti bà nǹkan jẹ́ eléyìí tó pọ̀ ẹni tí ó ti fi ìgbà kan rí jáde dupò gẹ́gẹ́ bí ààrẹ lọ́dún 2023 lábẹ́ àṣà ẹgbẹ́ òṣèlú Labour Party ọ̀gbẹ́ni Peter Obi òun náà lọ́mọ̀ ti bu ẹnu àtẹ́lu ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ó ní gbogbo èrè tí orílẹ̀-èdè Nàìjíríà tí ń jẹ látẹ̀yìnwá gbogbo ẹ̀ pátápátá òun náà ni ẹgbẹ́ òṣèlú APC ní a ti bàjẹ́. Obi òun náà ló sọ̀rọ̀ yìí lánàá òde yìí nígbàtí ó ń bá àwọn oníwèé ìròyìn sọ̀rọ̀ nílùú Àbújá látàrí ayẹyẹ ọdún karùndínláàádọ́rin eléyìí tí orílẹ̀-èdè Nàìjíríà tí ń ṣe. Obi òun náà ló sọ̀rọ̀ tó sì ń jẹ́ òdì mímọ̀ wípé ǹjẹ́ yín mọ̀ wípé ìgbà tí a fẹ́ gba òmìnira lọ́dún 1960 orílẹ̀-èdè Nàìjíríà ó wà lára orílẹ̀-èdè téèyàn lè tọ́ka sí lórílẹ̀-èdè gbòógì láwùjọ orílẹ̀-èdè àgbáńlá ayé kódà ìyún tún ti jìnnà jù lọ́dún 1999 nígbàtí wọ́n kéde wípé a ní ìjọba àwarawa lórílẹ̀-èdè Nàìjíríà yẹn ìjọba tí ààrẹ nígbà náà Olúṣẹ́gun Ọbásanjọ́ bàbá àyàbọ̀ eléyìí tó tukọ̀ lábẹ́ àṣẹ ẹgbẹ́ ìṣèlú People's Democratic Party PDP tí wọ́n tukọ̀ fún ọdún mẹ́rìndínlógún lórílẹ̀‐èdè Nàìjíríà kó tó di pé ẹgbẹ́ òṣèlú APC wọ́n gba ìṣàkóso. ǹjẹ́ yín mọ̀ wípé ìgbà tí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n gba ìṣàkóso wọ́n mọ̀ ti bà nǹkan jẹ́ burúkú mọ́ orílẹ̀‐èdè Nàìjíríà là. Peter Obi òun náà ló rántí wípé ǹjẹ́ yín mọ̀ wípé ìgbà tí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tó wà lóróyè gbogbo àwọn gbèsè eléyìí tí orílẹ̀-èdè Nàìjíríà
tí wọ́n lè tọ́ka sí ìgbà náà gbogbo ẹ̀mọ́ ni bàbá mọ̀ clear bàbá kó gbogbo ẹ̀ kúrò nílẹ̀ tó sì jẹ́ pé nígbà náà à ń tọ́ka wípé orílẹ̀-èdè Nàìjíríà ó ti kúrò lára àwọn orílẹ̀-èdè tí wọ́n jẹ gbèsè ṣùgbọ́n lásìkò tá a wà yìí ó kéré tán tá a bá ní àfojú inú wò orílẹ̀-èdè Nàìjíríà wọ́n jẹ àwọn gbèsè léyìí tí ó lé ní tírílíọ̀nù 2 owó orílẹ̀-èdè wa Nàìjíríà ìyẹn 2.5 trillion naira olè òun náà ní orílẹ̀-èdè Nàìjíríà ní ẹ ti jẹ báyìí ó ní ẹjẹ́ ń tún sọ̀rọ̀ lọ́dún 2014 nígbàtí ìṣèjọba Goodluck Ebele Jonathan tí ó fi tẹnubọpo tí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n fi dòróyè ó lẹ́yìn mọ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà òun náà lórílẹ̀-èdè tí ètò ọrọ̀ ajé rẹ̀ tó dáa jù ní ilẹ̀ adúláwọ̀ ọ̀rọ̀ mọ̀ pọ̀ tí Peter Obi sọ tó fi ṣèdáhùn sí ọ̀rọ̀ ààrẹ Bọ́lá Tinubu ṣùgbọ́n torí àkókò wa iṣẹ́ pọ̀ tá a fẹ́ jẹ́ láàárọ̀ yìí ìwé ìròyìn Nigerian Tribune òun náà ní kẹ́ ẹ lọ mú un bẹ̀. ká má máa gba ọ̀rọ̀ wọn bí àgbàgbà ọtí káwọn aráalé kí wọn ó yẹ̀ wò nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ lẹ́wà tó jáde jẹ́ kí n ṣẹ́rí padà sí apá ìpínlẹ̀ Kwara o àwọn agbófinró wọ́n yabo ibùba àwọn ajínigbé àwọn báńdíìtì ní ìpínlẹ̀ náà púpọ̀ àwọn báńdíìtì yìí àti àwọn ajínigbé ni wọ́n fi ẹ̀yìn wọn balẹ̀ ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde ètò ààbò ó ti ń padà ṣẹnure sí ìpínlẹ̀ Kwara báyìí bí àwọn àgbáríjọpọ̀ àwọn ọmọ ogun ilẹ̀ wa bí wọ́n ṣe ìkọlù sí ibùdó àwọn agbébọn ní ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí agbẹnusọ àgbà fétò ìròyìn fún gómìnà ìpínlẹ̀ Kwara Rauf Àjàkáyé tó fi léde ọ̀pọ̀ ẹ̀mí àwọn ọ̀daràn náà tí wọ́n jẹ́ agbésùmọ̀mí ni ó lọ sọ́run àjàǹtẹ̀ tí wọ́n sì fi ẹ̀yìn wọn balẹ̀ tí wọn ò sì lè dìde mọ́ Àjàkáyé sọ wípé ẹnikẹ́ni kò tí ì lè sọ bóyá àwọn ikọ̀ ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà wọ́n pàdánù ẹnikẹ́ni níbi ìkọlù náà ṣùgbọ́n nígbà tí wọ́n jọ tàpóró gan tí wọ́n ń ṣeré ọwọ́ ó di pàpà ó di pò ní kíní ọ̀hún ló bá di wípé púpọ̀ àwọn agbésùmọ̀mí ni wọ́n fẹ̀yìn balẹ̀ tí wọn ò sì lè dìde mọ́ tẹ́ ẹ bá sì gbàgbé ká rán yín létí o lọ́jọ́ àìkú ni àwọn afurasí agbébọn ni wọ́n yabo ìlú kan tí wọ́n ń pè ní Òkè Ọdẹ ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀mí àwọn ará ìlú tí wọ́n sì ń fi ń ṣòfò tí wọ́n sì da omi àláfíà ìlú rú àtẹ̀jáde náà ló kà báyìí pé àpapọ̀ ikọ̀ ọmọ ogun wọ́n ti gbéná wojú àwọn agbébọn ní ibùba wọn ní agbègbè kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Bàbá Ṣàngó ní alẹ́ ọjọ́ ajé ni wọ́n jọ tàpórógan ọ̀hún o níbi tí ìkọlù náà ti wáyé débi wípé púpọ̀ ẹ̀mí àwọn ọ̀daràn tí wọ́n jẹ́ agbésùmọ̀mí ni wọ́n fi ẹ̀mí wọn ṣòfò tí àwọn ọmọ ogun tí ọwọ́ wọn sì mókè nínú àtẹ̀jáde náà gẹ́gẹ́ bó ṣe wí ikọ̀ oníròyìn wọ́n ṣàlàyé pé wọn ì tí ì lè sọ bóyá ọmọ ogun wọ́n pàdánù ẹnikẹ́ni kọ́lọ́run kó máa tẹ àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà síwájú ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ ẹlẹ́mu kẹyẹ̀wò síbẹ̀. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn ti ń pe ẹ̀yin ọkùnrin abẹ́rẹ́kéré ó ní ẹ wò ó tẹ́ ẹ bá mọ̀ pé ẹ ti tasẹ̀ àgẹ̀rẹ́ ń ta ẹ má sọ fún ìyàwó yín mọ̀jẹ́rì ẹ̀ I trust you ó ní ẹ má wulẹ̀ sọ fún ìyàwó yín o nítorí pé aláburú eléyìí tó wà ń bẹ̀ ó ju oore bẹ̀ lọ tá ń sọ bí ẹ̀ Tẹ́jú Babyface òun náà ni ó sọ̀rọ̀ ọ̀hún lójú òpó ayélujára ògbóǹtagì adẹ́rìn-pòṣónú tó sì tún máa ń ṣe àwọn ètò lójú òpó ayélujára Tẹ́jú Oyèlákin tí gbogbo èèyàn mọ̀ sí Tẹ́jú Babyface òun náà ni ó ti gba gbogbo àwọn ọkùnrin nímọ̀ràn wípé ẹ wò ó tẹ́ ẹ bá mọ̀ pé ẹ ti tasẹ̀ àgẹ̀rẹ́ ń ta ẹ má wulẹ̀ sọ fún olólùfẹ́ yín o nítorí pé aburú tó wà ń bẹ̀ ó ju re bẹ̀ lọ Tẹ́jú Babyface náà ló sọ̀rọ̀ yìí ìyẹn ní ojú òpó YouTube nígbàtí ó ń sọ̀rọ̀ tó ń jẹ́ ó di mímọ̀ wípé kẹ́ ẹ jẹ́wọ́ yìí ó ní ìpalára eléyìí tí yóò ṣe fún ìgbéyàwó yín tó bá mọ̀ pọ̀ ti jẹ níta jẹ́ ẹni tó jẹ́ pé chop and clean out ni tó bá wá délé kó wá ní ẹ̀rí ọkàn kan ń jẹ́ ọ wá sọ fún ìyàwó rẹ̀ ó ní eléyìí yóò ṣe ìpalára eléyìí tó pọ̀ nínú ìgbéyàwó yín tó bá ti ṣe mọ̀wulẹ̀ jẹ́wọ́ o jẹ́ kí ó mọ̀ jẹ́ mọ̀ sínú awo mọ̀ síkùn ó nítorí ìbàjẹ́ eléyìí tí ó ṣe sínú ìgbéyàwó yín yóò pọ̀ ju oore bẹ̀ lọ ó ní àǹkan ní àwa máa ń sọ wípé à ń fẹ́ tẹ̀lé ọ̀rọ̀ ìwé mímọ́ wípé tí èèyàn bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀
wọ́n ní yóò di ẹ̀dá tuntun téèyàn ò bá ti débẹ̀ mọ́ ó níyùn fọ́lọ́run ni o kì í ṣe fẹ́ẹ̀yàn tọ́ ọ bá ti mọ̀ wípé o ti ta sí àgẹ̀rẹ̀ mọ̀ wulẹ̀ wí nǹkan kan o jẹ́ kó jẹ́ awo mọ̀ sínú awo mọ̀ síkùn ó nítorí pé n tó wà ń bẹ̀ láburú tó wà ń bẹ̀ ojú oore bẹ̀ lọ ó ní òun ò wá sọ wípé eléyìí káwọn ọkùnrin kí wọ́n lọ mọ́ ta sí àgẹ̀rẹ̀ o ó nítorí pé n tóun fi sọ bẹ́ẹ̀ náà ni pé òun mọ ọ̀rẹ́ ẹ̀hún kan tó jẹ́ pé ọdún 15 náà ní ti wà nínú ìgbéyàwó báyìí ó lọ́dún àkọ́kọ́ náà lọkùnrin ọ̀hún ló ti ta sí àgẹ̀rẹ̀ tó sì ti sọ fún ìyàwó rẹ̀ wípé ǹjẹ́ wọ́n mọ̀ wípé mo ṣe àṣemọ́ṣe níta ó ní kinní ọ̀hún ìyàwó rẹ̀ ń sì máa ń sọ di òní olónìí tíyàwó rẹ̀ mọ̀ sọ pé tóun bá dáríjì ó dà láìra ni ó ní ṣùgbọ́n òun ò sọ pé kẹ́yìn ọkùnrin kẹ́ ẹ máa fò bàgẹ̀bàgẹ̀ káàkiri o ṣùgbọ́n tẹ́ ẹ bá wá ti mọ̀ pé ẹ ti fò lọ síbì kan ẹ má wulẹ̀ délé wí o ẹ jẹ́ kó jẹ́ inú yín ni ó rà sí ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló kọ̀ròyìn ọ̀hún. tó jẹ́ kí n mú eléyìí wá ní belenja ká tó lọ sí ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà wa. Nnamdi Kanu ó ké gbàǹjarè ṣé tí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé òun rí fìrífìrí ikú òun fẹ́ lọ ṣe ìtọ́jú ara òun pẹ̀lú bó ṣe wà ní àkólò àwọn àjọ DSS láti ọjọ́ ìwá ìwé ìròyìn Daily Post ló post ìròyìn náà jáde. Nnamdi Kanu tó jẹ́ olórí àwọn ẹ̀yà tó ń pè fún ìdásílẹ̀ Biafra ìyẹn Indigenous People of Biafra Nnamdi Kanu ni ó ti jẹ́ kó di mímọ̀ wípé pẹ̀lú bóun ṣe wà ní àkólò àwọn àjọ DSS báyìí ó yẹ kóun lọ ṣe ìtọ́jú ara òun nítorí wípé òun ti ń rí fìrífìrí ikú tó sì yẹ kí òun kó lọ ṣe ìtọ́jú ara òun lọ́nà tí yóò bá gbá òfin mu nínú ọ̀rọ̀ rẹ̀ nínú àtẹ̀jáde kan tó fi ń rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn àjọ tó ń rí sí ètò ìlera ní orílẹ̀-èdè Nàìjíríà Nigeria Medical Association NMA. Kanu ó jẹ́ kó di mímọ̀ wípé oríṣiríṣi àìsàn ni òun ti ń rí fìrífìrí rẹ̀ báyìí tí púpọ̀ àìsàn tó sì ti wà lára òun kódà fìrífìrí ikú òun ti ń rí o nínú ọ̀rọ̀ rẹ̀ ó sọ wípé òun ti ń rí fìrífìrí stroke ó ní òun ti ń rí fìrífìrí kí ènìyàn ṣubú lulẹ̀ àti ikú òjijì gẹ́gẹ́ bó ṣe wí ó ṣàlàyé wípé òun tún ní àìsàn liver àti oríṣiríṣi àìsàn tó ní ṣe pẹ̀lú kíndìnrín àti oríṣiríṣi àwọn ìpèníjà tó pè ní bladder prostrate nínú ọ̀rọ̀ rẹ̀ ó sọ wípé òun tún rí fìrífìrí àìsàn kan tí wọ́n ń pè ní white matter disease àti àìróorun sùn àti oríṣiríṣi nǹkan míì tó sì yẹ kí òun kó lọ gba ìtọ́jú lọ́nà tó bá òfin mu láti jẹ́ kí òun kó má kú ikú òjijì ìwé ìròyìn Daily Post ló post ìròyìn ọ̀hún jáde o ẹ lè mú kẹsì rí ẹ̀ níbẹ̀ ká lọ sí ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà wa ìgbà tá a bá padà dé a ó máa tẹ̀síwájú o ẹ kú kalẹ̀. ìkéde pàtàkì yìí Kájọlá Renters Association òkè o up renters merriment àwa ẹgbẹ́ Kájọlá Renters Association òkè o à ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn ènìyàn wọ̀nyí lórí ilé ìwé gíga Federal University of Agriculture and Technology òkè o FUNATO àwọn bíi ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu ọ̀jọ̀gbọ́n Gbádégẹṣin kábíyèsí oúnjẹ ti ìlú òkè o ọba Rafiu Mustapha Adéyítọ́kejì Senator Fatai Buhari Honorable Oyedeji Oshine Honorable Azeez Musbau Action Honorable Mustapha Akeem Mugati alága ọmọ ìbílẹ̀ òkè o Alhaji Kasali Alarape àti gbogbo àwọn ọmọ ìgbìmọ̀ ẹgbẹ́ ọmọ ìlú òkè o gbogbo àwọn baálẹ̀ òkè o lápapọ̀ bákan náà a ò gbàgbé ọ̀gá pátápátá ilé ìwé náà ọ̀jọ̀gbọ́n Babayemi àtúnkí àwọn alábàáṣiṣẹ́pọ̀ wọn wípé iwájúwájú ni ọ̀pá ìbìtì wọn yóò máa rí sí olùkéde alága wa Ayọ̀ Renters akọ̀wé wa KM Renters up renters merriment no canopy no shares no party. Tẹ́tí sí ìkéde pàtàkì yìí ní láti pe gbogbo ọmọ ìjọ mímọ́ kérúbù àti sẹ́ráfù ọ̀nà ìwà mímọ́ àti àgbọn Jésù àti gbogbo ọmọ ànábì síbi àjọyọ̀ ìdúpẹ́ ọlọ́dọọdún eléyìí
tó máa ń wáyé títí ọdún yìí yóò sì wáyé ní ọjọ́ 5 oṣù kẹwàá ọdún tí a wà yìí ní 5/10/2025 tí àìsùn àjọ̀dún náà yóò wáyé ní ọjọ́ 4 oṣù kẹwàá 4/10/2025 nínú ìjọ ìnà ìwà mímọ́ Olúwatẹ̀dó Aláàpá ní agbègbè ìlú Òkè-Ò ní ìjọba ìbílẹ̀ Kájọlà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ jẹ́ kí a jọ ṣe àjọ̀dún ìdúpẹ́ ọlọ́dọọdún yìí torí wípé ọkàn lọ́pẹ́ báyìí náà là ń mú sanra. Olùkéde ìgbìmọ̀ ìjọ Kérúbù àti Séráfù ìjọ ọ̀nà ìwà mímọ́ Olúwatẹ̀dó Aláàpá lábẹ́ olùdarí bàbá wa Special Apostle Isaac Ọ̀kẹ́ Olówàta. Tẹ́tí sí Ọlọ́run ọ̀nà àrà gbogbo ènìyàn lápè ẹ wá kájọ ṣe àjọyọ̀ ọlọ́dọọdún yìí. Ire tèmi wọn ò ní fi ṣàpínlẹ̀ o, màá lọ síbi àjọ̀dún náà. Sí ìkéde pàtàkì yìí, ẹgbẹ́ eléèdú Ọlọ́runṣògo Zone lábẹ́ alága ẹgbẹ́ Jimoh Òunpẹ̀pẹ́, akọ̀wé ẹgbẹ́ Emmanuel Abálàkẹ́ àti gbogbo ọmọ ẹgbẹ́ pátápátá la fi ń kí gbogbo mọ̀lẹ́bí Báyọ̀ Àbólúpé tó di olóògbé ní ọjọ́ 1 oṣù kẹwàá ọdún 2024 tí wọ́n sì sìn ní ọjọ́ 2 oṣù kẹwàá ọdún 2024. Bákan náà, a kú ara fẹ́ra kù ẹni rere, àsìkò ìrántí o, lágbára Ọlọ́run ọjọ́ yóò jìnnà síra wọn. A kí gbogbo ẹbí olóògbé náà àti ọmọ wọn pátápátá àti gbogbo ọmọ ìjọ First Baptist Church Ìṣà Òkè-Ò àti gbogbo olùkọ́. Ọjọ́ jìnnà síra wọn lágbára Ọlọ́run, a ò sì ní í firú ẹ̀ gbà. Olùkíni gbogbo ẹgbẹ́ eléèdú Ọlọ́runṣògo Zone Òkè-Ò ni ó kí gbogbo àwọn ẹbí Báyọ̀ Àbólúpé wípé a kú ìrántí ọdún kan tí ẹni rẹ̀ jáde láyé. Ẹ̀yin èèyàn wa níjọba ìbílẹ̀ Kájọlà àti agbègbè rẹ̀, ọ̀nàrẹ́bù Isa Ajíbọ́lá Oyinlọ́lá ló rán mi sí yín o. Ó ní kí n ṣe yín pẹ̀lẹ́ kí n sì máa fi àkókò yìí tó yín létí wípé bí àjọ elétò ìdìbò ilẹ̀ wa INEC ṣe ṣí ojú òpó sílẹ̀ fún ìforúkọsílẹ̀ láti gba káàdì olùdìbò, ó ṣe pàtàkì fún wa o láti jí gìrì sí ìpè yìí ká sì má fọwọ́ yẹpẹrẹ mú un torí wípé káàdì ìdìbò wa nìkan la lè fi yí ọjọ́ ọ̀la wa padà ní ìjọba ìbílẹ̀ àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ sí rere o. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, ọ̀nàrẹ́bù Isa Ajíbọ́lá Oyinlọ́lá, mo rọ̀ gbogbo ẹni tí ó bá ti pé ẹni ọdún 18 years láti lọ sójú òpó ayélujára àjọ elétò ìdìbò ilẹ̀ wa INEC tàbí iléeṣẹ́ wọn tó wà lẹ́yìn ilé ìfowópamọ́sí SIB nílùú Òkè-Ò láti lọ ṣètò ìforúkọsílẹ̀. Àbí tó bá jẹ́ wípé ẹ ti pàdánù káàdì ìdìbò yín, àbí tí ó jẹ́ wípé ibi tẹ́ wà tẹ́lẹ̀ ẹ fẹ́ yí padà kúrò sí ibòmíì, tàbí tó jẹ́ pé nǹkan tí ẹ ti ṣe káàdì ìdìbò ti yín o, ẹ lọ síbẹ̀ láti lọ tún ṣe. Àkókò ti ṣí sílẹ̀ fún wa báyìí láti ṣe eléyìí. Ẹ̀yin ènìyàn mi ní ìjọba ìbílẹ̀ Kájọlà àti agbègbè rẹ̀, ẹ̀yin oníṣòwò, ẹ̀yin ọlọ́kọ̀, ẹ̀yin ọlọ́kadà, ẹ̀yin òṣìṣẹ́ ìjọba, ẹ̀yin àgbáríjọpọ̀ ọmọlẹ́yìn Kristi, ẹ̀yin àgbáríjọpọ̀ mùsùlùmí, gbogbo yín báyìí la pè wípé kí ẹ sọ fún àwọn ènìyàn yín o láti lọ forúkọ sílẹ̀ káàdì olùdìbò wọn ní ìgbáradì sílẹ̀ fún ètò ìdìbò eléyìí tó ń bọ̀ lọ́nà torí wípé ẹnu ò lè ṣe o. Káàdì olùdìbò wa nìkan la lè fi yan ẹni tó tọ́ o àtẹni tó yẹ sípò tí yóò sì ṣojú wa bí a ṣe fẹ́. Bákan náà, mo sì tún fi àsìkò yìí mo fi ń kí àwọn ẹni bí ẹni, àwọn èèyàn pàtàkì, àwọn bíi Alhaji Òkè Sàlámì, olóyè Òkunadé Adésínà, olóyè Johnson Ọ̀jẹ́bíyì, ọ̀nàrẹ́bù Ayọ̀ Ọlọ́pọ̀ ènìyàn, ọ̀nàrẹ́bù Mustapha Akeem Ọláwálé àti onímọ̀ ẹ̀rọ Adéníjì Robert àti gbogbo alága wọ́ọ̀dù kọ̀ọ̀kan ní ìjọba ìbílẹ̀ Kájọlà nínú ẹgbẹ́ òṣèlú PDP pẹ̀lú gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP pátápátá. Ọjọ́ ọ̀la Kájọlà wèmí àtìyín ló wà o. Káàdì olùdìbò wa la lè fi mú kó dára sí i. Èmi o máa yá lọ gba káàdì ìdìbò mi pàápàá. Ìkéde yìí ló ń wá láti ọwọ́ ọ̀nàrẹ́bù Isa Ajíbọ́lá Oyinlọ́lá. Dear indigenes of Kájọlà local government and its environs, sensitization message on the need for the people of Kájọlà local government to actively participate in the ongoing Permanent Voters Card (PVC). This message is sponsored by Honorable Isa Ajibola Oyinlola. The exercise is for those who just attained 18 years of age, want to transfer from another local government to Kájọlà, from one unit to another, lost or damaged PVC, and so on. Therefore, market men and women, farmers, artisans, transporters, motorcycle riders, businessmen and women, civil servants,
servants, students, CAN, MSSN, League of Imams and Alfas, Iyalojas and Babalojas, to mention but a few, should mobilize their people to come out en masse for the continuous voters registration. You can visit the nearest INEC office behind SIP Microfinance Bank or register via INEC portal. Also, the special greeting is sponsored by Honorable Isa Ajibola to Alaji Oke Salami, Chief Okunade Adeshino, Chief Johnson Ojebiyi, Honorable Ayo Olokpo Eniyan, Honorable Mustafa Akim Olawale, Engineer Adeniji Robert, PDP World Chairman and entire party faithful. Your PVC is your power to elect credible leaders. Get registered. Announcer Honorable Isa Ajibola Oyinlola. Kajala people, take action and get your PVC now. Ẹ káàbọ̀ padà láti ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà wa. Yes, àjímúná ó sì ń tẹ̀ sí ọwọ́ iwájú. Ó jẹ́ mú ìròyìn eléyìí tó wá láti ọ̀dọ̀ àwọn ọ̀dọ́ àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà níbi tí wọ́n ti wà lórí ìkúnlẹ̀ tí wọ́n sì ń rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ Bọ́lá Tinubu láti jẹ́ kí ètò ààbò apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà kó jẹ ààrẹ lógún. Àgbáríjọpọ̀ àwọn ẹgbẹ́ àríwá tó jẹ́ ọ̀dọ́ òun náà ni wọ́n ti sọ̀rọ̀ tí wọ́n sì ń rawọ́ ẹ̀bẹ̀ yẹn sí ààrẹ Bọ́lá Tinubu láti mójútó àìsétò ààbò olóyè tó wà ní ẹkùn apá àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà kí àlàáfíà àti ìgbáyégbádùn kó lè bá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yìí tí wọ́n fi apá àríwá orílẹ̀-èdè yìí tí wọ́n fi ṣe bùjókòó. Dókítà Sanni ẹni tí ó jẹ́ aṣojú fún àwọn ẹgbẹ́ ọ̀hún náà ló sọ̀rọ̀ lákọ̀ọ́kọ́ kọ́kọ́ kọrin reki ààrẹ Bọ́lá Tinubu látàrí bó ṣe ń tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà bó sì ṣe ń dojú kọ gbogbo àwọn ìṣòro eléyìí tó wá láti igun sígun lórílẹ̀-èdè yìí pàápàá jùlọ àìníṣẹ́, ètò ọrọ̀ ajé àti ìdàgbàsókè láwọn ẹkùnjẹkùn lórílẹ̀-èdè yìí. Dókítà Ahmad òun náà ló wá sọ pé ó ń rọ ààrẹ Bọ́lá Tinubu wípé kí wọ́n bá wọn bójú wo àìsétò ààbò eléyìí tí ó wà jákèjádò apá àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà. Ó ní ìjínigbé lọ́tún àti ìpànìyàn lósì eléyìí tó ń ṣẹlẹ̀ yìí ó ti tó àpérò báyìí kí ààrẹ kí wọ́n bá wọn mójútó nítorí pé ètò ààbò kò sí ní apá àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà. Wọ́n ní àwọn wá kúnlẹ̀ lórí ẹsẹ̀ àwọn méjèèjì báyìí táwọn sì ń rawọ́ ẹ̀bẹ̀ yẹn sí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà wípé kí wọ́n bá wọn bójú wo ibi tí bàtà tó ti gbé ń ta àwọn lẹ́sẹ̀ nítorí pé eléyìí ó ti fẹ́ kọjá àfaradà fún àwọn àgbáríjọpọ̀ àwọn ọ̀dọ́ láti apá àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà. Òun náà ni wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ bẹ́ẹ̀. Ìwé ìròyìn Vanguard òun náà ló sì kọ. tó ká ṣe ojú òpó kalẹ̀ báyìí fún àwọn ènìyàn wa àwọn aráalé láti bá wa pẹ̀kẹ́lu ọ̀kan ọ̀jọ̀kan àwọn ìròyìn èyí tí a ti mọ́ wá ṣe tí ìgbọ̀ yín ìròyìn tá a kà òun ni ká ẹ̀ dá sí. ẹ bá wa dá sí, ẹ má bínú bó bá ti mọ bọ́wọ́ ikú bá ti mọ iná àfi orí àwa náà lásán pé ẹgbẹ́ ìpolówó wa ìpolówó ń sì ní òun náà ni àgúnmu òwò tọ̀dọ̀ ti wá iná ló lè jẹ́ kí iléeṣẹ́ rédíò kó máa tẹ̀ sọ́wọ́ wájú 07047706064 níta bá ti kà òun náà ní kẹ́ bá dá sí ẹ lò. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ o. a pé ètò abẹ́rẹ́ ti tóbi o. ẹ káàárọ̀ sà. orí ọdún ló sọ̀rọ̀ láti wèrè o. ẹ káàárọ̀ sà. àmín. ọ̀rọ̀ wí náà lójúkan náà ni gbogbo ẹ wà bàbá wa rẹ náà lábẹ́ wọ́n ti ń sọ yẹn bẹ́ẹ̀ lórí wa láyé ti ń pa wá kò sí ètò ààbò kò sí kankan nígbà bó ṣàánú wa o ọlọ́wọ́ ṣàánú àwọn náà o ìjọba nígbà tá láwo lórí wọn náà ni adẹ kí àwọn ọmọ ogun tó ń ṣiṣẹ́ ń lọ ni ọwọ́ wọn máa lo òkè o wọ́n máa borí ọ̀tá wọn ni o iléeṣẹ́ sí tẹ̀bọ̀ nígbàjẹ́ o ọlá kòhátà ilà bìlà ìlàzim ẹ ṣe o 070477064 070477064 lójú òpó tí ó já sí ọ̀dọ̀ wa níbí. Hello, ẹ kú ojúmọ́. Hello. Ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ sá. Ẹ káàárọ̀ orúkọ yín. Yes sir, Saheed sí àwọn oníwò láti sẹ́yìn. Mr. Saheed ẹ káàárọ̀ sà. Yes sir, sẹ́ni lórí ọ̀rọ̀ bàbá wa Àtíkù àti Peter Obi gbogbo ọmọ fẹ́ mú papọ̀ lọ́wọ́ kan. Sẹ́ni tí ó dá kí á construct gọ́ọ̀mẹ̀ntì tó bá wà ń ta kọ̀ọ̀kan jẹ́ constructive criticism lẹ́yìn tó yẹ pé tí ò ní dá wàhálà alẹ́ gẹ́gẹ́ bá ẹ̀sìn wọn sọ. Tábà wo Adamawa state tí Alhaji Atiku ti wá tó jẹ́ North Eastern Nigeria ẹ rí i pé àwọn out of school children ń pọ̀ ń bẹ̀ dáadáa síbẹ̀ náà dẹ̀ ni àwọn Boko Haram ti spark ní tó yẹ pé inú state mẹ́ta tó wà ní north síbẹ̀ wọ́n ti pọ̀ jù
so tó bá sọ̀rọ̀ pé insecurity náà sọ̀rọ̀ pé education ò sí èmi ọba ti á béèrè pé kí ni ipa táwọn gẹ́gẹ́ tẹ̀ wá kó láti rẹ pé kí nàìjíríà gẹ́gẹ́ lè tẹ̀síwájú lórí ètò ẹ̀kọ́ pápá lọ ní state wọn àti lórí ètò security. Mr. Saidi as bí gómìnà àbá rẹ àbí bí house of rep. ipò wo làwọn dìmú tí wọ́n fi máa ṣe school ẹ jẹ́ káwọn èèyàn understand. wọ́n ti dipò mú gẹ́gẹ́ bí igbákejì ààrẹ rí níbẹ̀ yẹn. òkè sọ́dọ̀ 2007 wá ní ẹ fi ń wéètì sí. 2007 láti gbà náà ni ọ̀rọ̀ Boko Haram ti bẹ̀rẹ̀ ń bẹ̀rẹ̀ láti 2007 wọ́n 2009 tó fi dàsìkò yìí ìgbà náà ló ti bẹ̀rẹ̀. ẹ ṣe o 070 47 7064 070 47 7064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí pẹ̀lú ẹ káàárọ̀ ẹ káàárọ̀ orúkọ yín o. Abdulrasheed agenda alátẹ̀rẹ́gbẹ̀ ọgbẹ́ ọlábísà lè fẹ́ kájí. À ń gbọ́ yín o. Akọ́yà ọjọ́ àná. Dúpẹ́. Alágbára Ọlọ́run. Àmín. Àti àwọn agbófinró wa ní ìpínlẹ̀ Kwara lórí àwọn ìgbésẹ̀ tí wọ́n gbé nípa àwọn ajínigbé gbogbo. So àbọ̀ náà tó lè mọ̀jọ́ rẹ̀ máa wà lórí wọn àtàwọn náà lápapọ̀. Ẹ̀dá kan yẹ ká fi àdá tó fi rẹ̀ wọ́n lọ níbẹ̀ rẹ̀ Ọlọ́run máa fún wọn níṣẹ́gun lórí àwọn ẹ̀mí. A rí i pé nǹkan ìbànújẹ́ ni ìpínlẹ̀ Ọ̀yọ́ Kwara gbogbo bẹ́ẹ̀ asúnmọ́ra wa lọ́pọ̀lọpọ̀. Ìwọ̀nba ẹni mélòó la máa rìn níbẹ̀ yẹn fún ẹ̀dá kan bá ràn wọ́n lọ́wọ́ gbogbo ẹ̀rọ bá lẹ́gbẹ̀ẹ́ ìgbà. Gbogbo aráàlú tá a bá ti rí nǹkan bákan ojú tàrí lánàá ẹ̀dá kan ẹ̀jẹ̀ ká fi gbèsè àwọn tó yẹ ká sọ fún wọn. So gbogbo àwọn ìwà ìbàjẹ́ báyìí àwọn tó dẹ̀ ń ṣe káwọn náà já kúrò ń bẹ́. Abáṣọ ẹ̀jẹ̀ àgbàrá sọ láàlú kí àwọn ọmọ ń bọ̀ là ń lọ kí la fẹ́ kí àwọn owó ló ń rẹ̀ wọn ní sáà burú gan tí ẹgbẹ́ wọn fi ń dà wá láàmú báyìí. So ogun tó wá ń jà àwọn náà mú kí n sori lè wà yìí kì í ṣe Nàìjíríà làwọn fún yín o. Gbogbo àwọn tó lọ́wọ́ ń bẹ̀ nínú àwọn ará ilé tàbá bẹ̀rù Ọlọ́run tí bàbá bá padà jẹ àjàrà tó ẹ mọ́ gbàgbé pé yóò padà kí àwọn ọmọ. So àwọn tó bá dẹ̀ ń dá àwọn orílẹ̀-èdè báyìí so tí wọ́n ń pa ẹgbẹ̀rún àwọn èèyàn báyìí so wọ́n lágbára tó pọ̀ kẹsàn-án àfúrú bá ṣe lórí àwọn ọmọ ìwọ́n dáhùn fún ọ̀sẹ̀ tó ń bọ̀ fọ́ wọnú yóò tó bá wà ń bẹ́ àfọwọ́nú láàrin ara wa Ọlọ́run ní tààlà àdúgbò sáwọn. ẹ ṣeun lójú òpó Facebook Ismail Ayuba ẹ káàárọ̀ Ismail Mumin ẹ káàárọ̀ Ọlánrewájú Kẹ́hìndé ẹ káàárọ̀ Síkírù Sọ́lẹ̀ ẹ káàárọ̀ Samson Ògúnlẹ̀yẹ ẹ káàárọ̀ ẹ máa lọ sójú òpó Facebook SIP FM òkè o kẹ lọ máa fi àwọn àtẹ̀jíṣẹ́ yín kẹ máa fi ránṣẹ́ bẹ̀ àwa ọmọ bá yín kà á bó bá ti ń wọlé. hello sir. ẹ káàárọ̀. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ abẹ́rẹ́ tẹ̀lé ẹ̀rọ mi wá. ẹ káàárọ̀ sà. orúkọ tèmi ni ọjà sẹ́mi fèrè ṣùgbọ́n ẹ mọ̀ sí jẹ́ lọ sí ẹlẹ́gbẹ́ nínú òkè. Yes sir. Ọlọ́run náà máa bẹ fọ́lọ́ Nàìjíríà kọ́lọ́ ń jẹ́ kó dà. Àwọn tó sì wà ń bẹ̀ tó jólórí rẹ̀ á máa tẹ̀ láti máa pariwo. Máa lè pariwo ẹni tó ṣe fáìlì rẹ̀ kò sẹ́dá tó lè fọwọ́ sọ̀yà pé ìgbà ìdílé ṣe Ọlọ́run nìkan ló mẹ́rin tó lè ṣe tó sì lè débẹ̀. Ṣùgbọ́n a máa bẹ Ọlọ́run pé ẹni tó bá wà ń bẹ̀ kọ́lọ́ ń jẹ́ kí ìgbà rẹ̀ kó rọ̀ wá lọ́rùn kí Nàìjíríà dà. Ogun bá sùnmọ̀ mi kọ́lọ́ ń jẹ́ kó lọ mú mi. Ọlọ́run bless Nàìjíríà o. Àmín. Jọlọ sí elégbèé ṣe o 070 47 7064 070 47 7064 lójú òpó hello. ẹ káàárọ̀ o. orúkọ yín bẹ̀rẹ̀ sí ń pè. wọ́n pé ètò náà máa tẹ̀síwájú ẹ̀mí sí ìṣe. àmì o mọ́mí Matthew. ẹ káàbọ̀ mọ́mí Matthew. nípa akíkánú tí ò dájú lára àwọn ìjọba tí wọ́n gbé lọ ilé ìwòsàn ó ti kẹ́ ń pé kó wọn ọ̀gbájú ní wọn ni wọ́n lọ ilé ìwòsàn wọn ò ní ìṣèṣì wọn ló ti mọ fífi lágbo ara rẹ̀ èyí bẹ mọ́ra àwọn ìjọba àtàwọn agbófinró gbogbo tí wọ́n jà fún torí Ọlọ́run tí ó gbé lọ sílé ìwòsàn ọlọ́gbà tọ́jú ọmọ ti pé bẹ́yà ìlú rẹ̀ padà bọ́ nípa ti Kwara Ọlọ́run ṣàánú fún wa ni Ọlọ́run aláìbò kọ́ bá wa kájá lẹ́bùn gbogbo wa ká onítàjọ fàdà kárájà mẹ̀gbẹ́sẹ̀gbẹ́ ni ara àwọn gómìnà ẹ̀bẹ̀ tí wọ́n dákun fún pé gbèsè èyí tó dájú àti èyí tó yẹ ní kíákíá Ọlọ́run ní jẹ́kẹ́ mẹ́rin kọ̀kẹ́ ó ṣòfò àṣemọ́mí Matthew láti Ṣakí Kádàrá Ráfíù Sodiq Àríyá ẹ káàárọ̀ engineer Hafiz Àríyá Akéwùmí Abọ́sẹ̀dé Rájí Nasrullah Taiwo Nígilájẹ Alákàsà Aid Olówó Àṣẹ Ọláwálé Latifat Àjọrò Shehu White Ajésínà Thomas ẹ káàárọ̀ Àyẹ̀rọ̀nkẹ́ ẹ káàárọ̀ Sunday Ìdòwú Sàlàkọ́ ẹ káàárọ̀ hello. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ orúkọ yín bẹ̀rẹ̀ tí ń pè. ọ̀rọ̀ ló àníṣèwé ìka o. àmì o. orúkọ yín bẹ̀rẹ̀ tí ń pè. láti ìlú ìdíkọ́lé. à ń gbọ́ yín sà. ok gbogbo nǹkan tó ń lọ arọ ààrẹ wa ní ìlànà bẹ́ẹ̀ torí Nàìjíríà yìí ṣe lọ ikú ta kò sí fọkànbalẹ̀ lọ́tún kò sí lókè gbogbo ìlú tó ń ṣẹlẹ̀ káàkiri ìlú tí ò sí ìkè wò ìkẹ́ ni ọgbọ́n àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ tó Ọlọ́run ò fún alápáká lórí ẹ̀ lórí ìṣètò ti àìsáàbò ọ̀kan nìyẹn lórí ìṣètò kò sóúnjẹ
ọ̀kan nìyẹn ọjà àgbẹ̀ wálẹ̀ ọjà gbogbo nǹkan oṣù wálẹ̀ látàánú ara wa nàìjíríà kó bà lè gbà yóò sì gba alágbára lọ́wọ́ ọlọ́run ẹ̀yin tẹ̀ ń ká fún wa ẹ̀ ní ìsìká. àmì owó ẹ̀sùn. lọ́wọ́ gbogbo bá ní ìsìn ọlọ́run ọgbà wa ń bẹ̀ o torí kò sí kọ̀ọ̀kan àbẹ̀ níbi kankan ìpínlẹ̀ ọ̀yọ́ làwa wà ilẹ̀ kwara ní ní máìlì mélòó síra wọn ibi tí ò sí ìkàn ní ìsí ìkàn ṣùgbọ́n kí wọ́n bá wa ṣàmójútó lórí àwọn ètò fìjìláńtì ọdẹ nǹkan irinṣẹ́ táwọn ń gbé lọ́wọ́ òtó nǹkan àwọn tó ní àṣẹ níbẹ̀ náà ni àwọn tí wọ́n rẹ́ lẹ̀ yìí ọlọ́run ṣe pẹ̀lú ọlọ́run fún wọn ní agbára láti kíkà wọn ọlọ́run wà ní jẹ́ kó gun tí wọ́n borí àwọn tí wà táàrin rẹ̀ ọlọ́run máa fún wa lápá nàìjíríà ò ní bàjẹ́ yóò bu ọlọ́run a máa tẹ̀síwájú lórí ọ̀. ẹ ṣe sá o. àfihàn sọdí ìkàkàn ní ẹ̀kára ọdún ìgàfárì isao alado wales nostrio ohueta finemon asuare neme. ó ti dá báwọn. ẹ ti mọ̀ pé mọ̀ ń pè ní ọkọ̀ tí a kọ́ ẹ má bínú. a ní láǹfààní láti gbé ìpè kankan mọ́ báyìí ká rọra bọmìlá díẹ̀ ní kékeré tá a bá padà dé a bọ̀ sí abala tó kàn ẹ kú kalẹ̀. SIP 89.1 FM. rédíò wo lèyí tó milẹ̀ títí rédíò wo lèyí tó rinlẹ̀ dòdòdò wọ́n gbọ́ wá jákèjádò gbogbo ayé àwọn tó ti mọ̀ wá wọ́n tún sọ fẹ́ lòmíràn àwọn ètò wa dùn ó tún kọ́ni lọ́gbọ́n bó ti ń lọ nígboro ọ̀dọ́ wa lẹ́ ó ti gọ̀ nínú ìròyìn àtayọ wọn àwọn ètò wa jẹtí ní gbèsè wọ́n ṣáàní àrídùnnú rédíò SIP FM ní inú ìròyìn àtayọ wọn àwọn ètò wa jẹtí ní gbèsè wọ́n ṣáàní àrídùnnú rédíò SIP FM ní SIP FM 89.1 ẹ máa gbọ́. ojúlówó ohun tó yọnu ìdodo nídajì ara SIP 89.1 FM ní gbogbo ènìyàn ń polówó ọjà tí wọ́n fi ń jèrè rẹpẹtẹ olókoòwò ńlá olókoòwò kéékèèké ẹ máa bọ̀ ìrọ̀rùn ló bá dé lọ́dọ̀ tiwa èrè lobìnrin ń jẹ lábọ̀ ọjà ẹ bá wa dòwò pọ̀ kẹ́ ẹ jèrè rẹpẹtẹ. ogun kan tún ti dé. gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà nílé lóko lẹ́yìn odi ẹ kú oríire àyájọ́ òmìnira tọdún 2025 òmìnira náà kò ní di omi ìnira fún gbogbo wa ò ẹ sàmì ẹ̀. iléeṣẹ́ rala pensions wọ́n tún gbé àrà tuntun dé o láti ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn fún àyájọ́ ọdún òmìnira oògùn títù kan ní iléeṣẹ́ rala pensions tún ṣẹ̀ṣẹ̀ gbé jáde egbòogi 22 ni wọ́n fi pò ó papọ̀ get up well sweet bitter lórúkọ tó ń jẹ́ ẹgbà bẹ́ẹ̀ iṣẹ́ tó ń ṣe kò lẹ́lẹ́gbẹ́ òun ni ìfà tí àwọn ènìyàn láǹfààní láti jẹ fún pọ̀pọ̀ ṣìṣẹ́ ọdún òmìnira gbogbo ènìyàn tó bá lè yọjú sí iléeṣẹ́ rala pensions yóò jẹ ìfà yìí ẹni ìfà òtọ́ sí ní pé ní àràmù wọn ní owó àjẹfà ọlọ́jọ́ wọnú láti ọjọ́ 23 oṣù kẹsàn-án sí ọjọ́ 2 oṣù kẹwàá ni àwọn ènìyàn yóò fi máa jẹ àǹfààní ẹ̀dínwó ògùn tá a pè ní get up well sweet bitters gbogbo ènìyàn tó bá lè yọjú sí iléeṣẹ́ rala pensions tó wà ní ìlú òkèèrò àti olú iléeṣẹ́ wọn tó wà ní ìlú ìṣẹ́yìn bẹ̀rẹ̀ láti on the 23 sí ọjọ́ 2 oṣù kẹwàá ni wọ́n máa jẹ àǹfààní ẹ̀dínwó ògo get up well sweet bitter tó bá wá di 25 sí 26 oṣù kẹsàn-án ni àwọn ènìyàn ní ìlú àgọ́ ààrẹ wọ́n máa fi ojú rinjú pẹ̀lú aláàjì àbọ̀ lọ́rẹ tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ rala pensions pẹ̀lú jíjẹ ẹ̀dínwó ògo get up well sweet bitters ẹ̀yin ènìyàn wa ní ìlú ìṣẹ́yìn 27 sí 28 oṣù kẹsàn-án ni ẹ máa ṣalábàápàdé aláàjì àbọ̀ lọ́rẹ̀ on the 29 oṣù kẹsàn-án ni aláàjì ó tún padà sí ìlú òkèèrò títí yóò fi di ọjọ́ 2 oṣù kẹwàá ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè wọ́n sí 090-6382-2370 iléeṣẹ́ rala pensions lónìí pírí la ó máa ta o. ó tún ti dé òkìlódé ògùn yìí ni ògùn wo ni tilẹ̀kùn lẹ́yìn jogun omi gbàmóge ẹ máa ra mọ́ sweet bitter kó mọ́lẹ̀ okay now ara ríro kẹ̀jẹ̀gbẹ̀ ramọ́ ní kò.
kò béèrè fún ẹyin dídùn kẹjẹgbẹ́ rámọ́ ni kò béèrè fún ọ̀pá tí yóò kẹlẹ̀ dáadáa tilẹ̀kùn lẹ́yìn ló lè ṣe tàbí èyí tó dẹnu kọlẹ̀ jogun omi ni kò béèrè ọ̀pá tí yóò kẹlẹ̀ dáadáa tilẹ̀kùn lẹ́yìn ló lè ṣe inú kíkan inú dídùn gbàmóge ni ó béèrè fún àtọ̀ sí ọjọ́ tó ti pẹ́ gbàmóge ni ó béèrè fún ìkẹ́ oṣù ségesège gbàmóge ni ó béèrè fún ara kíkan ara dídùn sweet bitter ni kò béèrè orí fífọ́ kẹjẹgbẹ́ sweet bitter ni kò béèrè ọ̀sà àti kẹjẹgbẹ́ sweet bitter ni kò béèrè àlèṣègbọ̀nsẹ̀ bó ti tó kó mọ́lẹ̀ ni kò béèrè fún rálá fẹsọ̀ ló ṣe ewé àtẹ̀kọ́ wọn fi kó ókè 09027249106382237 tilẹ̀kùn lẹ́yìn ni o jogun omi mara mọ́ kò mọ́lẹ̀ sweet bitter rárá kẹsàn ló ṣe ewé àtẹ̀kò okay now ó ti yá 09027249106382237 tilẹ̀kùn lẹ́yìn ló lè ṣe jogun omi ni kò béèrè sweet bitter ló lè ṣe rámọ́ ni kò béèrè fún rálá fẹsọ̀ ló ṣe. ẹ kú kalẹ̀ iléeṣẹ́ rálá ventures àwọn ni wọ́n ṣe onígbọ̀wọ́ abala tá a wà yìí láti sọ púpọ̀ lọ́rọ̀ nípa nǹkan tó ń jáde ní iléeṣẹ́ wọn ẹ bá gbàgbé ó ti ń tó bí ọ̀sẹ̀ kan báyìí tí iléeṣẹ́ rálá ventures tí wọ́n ti ń pariwo wípé àwọn fẹ́ kí àwọn ènìyàn kí wọ́n jẹ àǹfààní pọ̀pọ̀ sísìn àyájọ́ ọdún òmìnira orílẹ̀-èdè nàìjíríà tẹ́ ẹ bá sì gbàgbé àná náà ni a ṣe ọdún òmìnira ọ̀hún ọ̀la òun ni ọjọ́ kejì gẹ́gẹ́ bí fọ́nrán jíngù gẹ́gẹ́ bó ṣe wí alájì àbọ̀lọ́rẹ́ wọ́n ti wà níkàlẹ̀ láàárọ̀ yìí láti sọ púpọ̀ lọ́rọ̀ nípa iléeṣẹ́ wọn tí wọ́n ṣe onígbọ̀wọ́ abala tá a wà yìí ẹ kú ojúmọ́ alájì. ẹ káàárọ̀ atọ́kùn ẹ káàárọ̀ gbogbo ọmọ nàìjíríà a kú déédéé wòye o a kú afẹ́rẹ́ yìí o kò ní gbòdì lára wa. orúkọ mi ní alájì àbọ̀lọ́rẹ́ tí mo jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ ralac a kí gbogbo ọmọ nàìjíríà a kú ọdún àṣeyísàmọ́dún ọlọ́run níjà fi lé ìsàṣemọ́ àwa kí gbogbo àwọn tó wá sí iléeṣẹ́ wa pátá látòkèdélẹ̀ láti on the 23 tá a ti bẹ̀rẹ̀ lọ́kùnrin lóbìnrin ẹni ó gbé yẹ wa ẹni ó gbé bàbá wa ọmọ tọ́jú ẹ̀yin náà ṣe pamọ́ ni ẹni tó sì gbé rẹ̀ wá fún rẹ̀ pẹ̀lú ògo ọlọ́run gbogbo ta fún ọlọ́run àbá wa dá ọ lé èèlò lọ́bẹ̀ wọ́n bá nọ́bẹ̀ yìí dùn ọbẹ̀ yìí dùn èèlò ló pa ọ́ ara kéèyàn ṣe kébékébé oògùn nítọ́jú ara ọ́ ẹja múra sí àlàáfíà ara wa gẹ́gẹ́ bí àdéhùn ti lè ṣe rálàksì látọ̀n di 23 lábẹ̀rẹ̀ èní ní pàápín ọjọ́ tí í ṣe ọjọ́ kejì oṣù kẹwàá tí í ṣe ọjọ́ kejì oṣù kẹwàá ẹ̀sìn àtọ́kùn ní pátápátá yóò parí ó tún di ọdún tó ń bọ̀ ẹlẹ́kejì ni pé gbogbo ẹni tó bá fẹ́ wá ẹja lo opportunity pẹ̀lú ẹ̀dínwó àdéhùn tá a ṣe tó sì jẹ́ pé kò sẹ́ni tó wá tá a fowó lé níye tá a sọ pé àátà náà la tà pé n tá n tà ní 6,000 ẹgbẹ̀rún mẹ́fà tá a wá sọ di ẹgbẹ̀rún mẹ́rin èyí tá n tà ní ẹgbẹ̀rún méjì àbọ̀ àsọ di ẹgbẹ̀rún méjì èyí tá n tà ní àpò méjì àbọ̀ tí í ṣe 1,500 àsọ di 1,200 bá a ṣe ta gbogbo ẹ̀ náà ni tí aago mẹ́fà bá ti kọjá àṣẹjú kan lónìí ṣùgbọ́n ẹni tó bá fẹ́ ṣàyẹ̀wò machine àyè wà ní gbogbo ọjọ́ ṣùgbọ́n fáǹfààní àwọn tó ń pè mí nísẹ́yìn pé ọjọ́ tí mo lò fáwọn oníṣẹ́yìn yẹn kò tó ó kéré ẹ̀ṣẹ̀ atọ́kùn tó bá ti di on the 4 ọjọ́ sátidé àtijọ́ sunday gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ wá ní agúnrege sábẹ́ ẹ wá pàdé mi níjọ́ sátidé nísẹ́yìn on the 4 àti on the 5 pẹ̀lú masini tí a gbé dé gbogbo sẹ́n ara tí ń fa yẹn tó lé kókókó tó yẹ pẹ́ lómi àti atọ́kùn tẹ́lómi bá jí láàárọ̀ báyìí yóò máa rá bàbà bí ẹni tí osùn obìnrin tí ọjọ́ osùn rẹ̀ pé ní pẹ̀lú ògo Ọlọ́run kò sí nǹkan kan tí ń bí wa lára atọ́kùn
àwọn Yorùbá wọn ní àìtílé ṣẹ́gi lóko àti ń tilé ṣẹ́gi lóko nígbà tí èèyàn ra omi inú ọ̀rá lóko omi inú ké lóko so yẹ kó rí bẹ́ẹ̀ kò lè sí nǹkan kan tí bí wàhálà látara àwọn kẹ́míkà tá à ń jẹ náà ní gbogbo ìpèníjà oríṣiríṣi èyí tẹ́yìn lè rí nínú ìpèníjà nínú àgọ́ ara yín ẹ jẹ́ á lo àǹfààní ẹ̀dínwó gbìn ká jáde pẹ̀lú ògo Ọlọ́run àìsàn ò ní ṣe wá kò ní sọkọ àìsàn ò ní ṣe wá kò ní sọmọ àìsàn ò ní ṣe wá kò ní ṣe aya àìsàn wá ní ṣe wá kò ní ṣẹni tí ó kàn tí ó fi kàn wá nítorí tó bá ti ń ṣàdúrà fúnra rẹ tó ń ṣàdúrà fẹ́mi rẹ ṣàdúrà fáwọn tó yí ka ẹ̀ nítorí àjálù míì lè lọ bẹ́ni tí yóò kàn yẹn ẹ̀ ti àtọkùn so fún di èyí gẹ́gẹ́ bí ẹni tí bá ń gbọ́ ní ìgbà àkọ́kọ́ ẹ̀yin náà ti mọ gbogbo àwọn tó ń jáde láti iléeṣẹ́ wa láàárẹ̀ ní kẹ́tọ́ gbamoge tó ń ṣe fún gẹ̀dígẹ̀dí ọ̀pá ẹ̀yìn nǹkan oṣù obìnrin tí ò wá àbójú dúdú àbóyọ gbogbo ẹ̀yin sísí mi ẹ̀yin adélébọ̀ ẹ̀yin ìyálélé tẹ́ ń rí alamí bọ́jọ́ orí bá máa sí ń dàgbà sí bẹ́ẹ̀ ni kíní yóò máa yọwọ́ ẹ̀jẹ̀ amúra sí èyíkéyìí tí wọ́n lè rí ìwọ obìnrin tó yẹ pé jọ́ márùn-ún ni nǹkan oṣù yẹn fi ń wá láti jọ́ márùn-ún dijọ́ mẹ́rin láti jọ́ mẹ́rin dijọ́ mẹ́ta láti jọ́ mẹ́ta dijọ́ méjì láti jọ́ méjì ọjọ́ kan ohun tó bá rí lóṣù mẹ́fà lóṣù lọ́dún kan tún lè má rí ẹja múra sí yóò dẹ̀ máa gbé sáyìn pé tí máa ń fún yín tó bá fẹ́ wá yóò máa gbé wà bẹ̀ ẹ̀ ní rí ẹja lo opportunity àbí nǹkan fún jáde lójú ara àbí yẹn fẹ́ ṣẹ̀yọ́ tó yẹ pé ètò tó máa ṣẹ́kùn sójú ara àbí yẹn fẹ́ ṣẹ̀yọ́ tó yẹ pé gbogbo ara máa dùn yẹn a máa kẹ̀yìn gbogbo abẹ́ ẹja lo opportunity ká jáde ká wá jẹ àǹfààní ìnáṣà yìí bákan náà ní get of sweet bitter òun ló ṣe fún oríkèéríkèé ara tó ń roni ọwọ́ ń kú ẹsẹ̀ ń kú bákan náà la ní kó mọ́lẹ̀ sweet flusher òun fọ gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ẹnu ni bákan náà la ní ẹ máa ra mu báàmù lòun ìwọ́ra ni bákan náà la wá ní oníwóró tó ṣiṣẹ́ fún ìfúnpá gíga atọ́kùn kìíní ìṣòwò ọ̀pọ̀ ẹ̀ríkẹ́ gbogbo àní máa ń sọ pé nígbà tá a kéré tá a wà lọ́mẹ́kẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí máa ń nípèníjà yìí bí ọgọ́fọ̀ ọdún làwọn tí máa ń ṣe ṣùgbọ́n nísìnyí ó ti wọ́pọ̀ láàrin àwọn ọ̀dọ́ wa ẹ máa rí 30 ọdún àti nǹkan kan tí ó máa kọ̀m̀plé pé gbogbo etí òun wó wọ́n ní fúnpọ̀ òun ga ṣe rí atọ́kùn ó ṣòbò àyà débi tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí a ṣàyẹ̀wò fún lánàá bí ìfúnpá yẹn máa lọ yẹ̀wò bí 102 àti nǹkan kan èyí ẹ bá wo èyí tó dídí ẹ̀ 102 kéékèèké ni ẹ dákun ẹ já múra sí àlàáfíà ara wa ẹjọ́ torí tọlọ́hun èlò lọ́bẹ̀ oògùn nítọ́jú ara ẹja mójútó àlàáfíà ara wa látara kìíní tí wọn bá mójútó ní di stroke látara stroke ní di heart attack Ọlọ́run gbogbo ẹni wà nípò bẹ́ẹ̀ bá a fún ọ lálàáfíà bá a fún ọ lálàáfíà ẹjẹ́ a máa gán àlàáfíà ara wa lò kó lè tó wa lò dọ́jú alẹ́ ká má máa lò ń lòkulò ká má lò pé bára mi ṣe ṣe yìí nítorí àlàáfíà bí yẹn bá ṣe lò ó sí náà yóò ṣe bára rẹ̀ bákan náà la wá ní oníhóró tó ń ṣiṣẹ́ fún àìsàn kéèyàn máa ṣẹ̀yọ́ ẹ̀yọ́ ṣíṣe ó póríṣiríṣi ó lè wáyé pẹ̀lú fẹ́ńsàn àbí prostate cancer àbí ìtọ̀ ṣúgà ló tiẹ̀ wá ṣokùnfà rẹ̀ nígbà míì ẹlòmíì lẹ́nu bàtà wọnú kúrú yàtọ̀ ẹlòmíì yóò ti ṣẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀márùn so ẹni ó bá ti rálá mi rẹ̀ ẹ̀jẹ̀ àmójútó ẹ̀yọ́ ṣíṣe ń kó bọ́jú ẹ̀yọ́ ṣíṣe ń pa nǹkan ọmọkùnrin ó bá tiẹ̀ wá jẹ́ pé àgbà bá ti wá dé tíyẹn bá ń bẹ lálàáfíà kí ló dùn tó bákan náà la wá ní kéèyàn ó rálàáfíà lo ọjọ́ ogbó rẹ̀ lójú ogbó rẹ̀ sí àtọ́kùn àlàáfíà lògùn ọ̀rọ̀ kíyẹn wá lára ẹ̀ wá la ní tìlẹ̀kùn lẹ́yìn sọlé dayọ̀ gbogbo ilé tí wúwo ti ń ṣẹlẹ̀ ń bẹ̀ ẹ̀dá kan tí kùn sínú ti ń wà tó sì jẹ́ pé ẹjọ́ ẹni ó bá lójú tì mí ilé ìlú wọ́n mọ̀ ti síra wọn ni wọ́n mọ̀ ní ẹ béèrè lọ́wọ́ rẹ̀ ẹ̀yin náà èròjọ́ ẹ sọ fún kó sọ tó fà ọkọ̀ ò ní lè rojọ́ ilé rojọ́ ọ̀pọ̀lọpọ̀ ń pè wá tẹ́lẹ̀ ní o máa rọ̀jò àdúrà Ọlọ́run ni ẹ sá máa fọpẹ́ fún àwa kọ́lá lewé tá a já ìbùkún Ọlọ́run náà làwa náà rí gbà Ọlọ́run ló ṣàánú yín látara wa bẹ́ẹ̀ ni àwa náà wá máa ra ọ́ sọ́lọ́run pé tó gbogbo ẹni tí ó máa wá sí iléeṣẹ́ Ọlọ́run síwájú bí wọ́n bá ti ń gbẹ́sẹ̀ kọ̀ọ̀kan tí wọ́n ń bọ̀ Ọlọ́run máa bá dáwọ́ lé wọn fún wọn lálàáfíà tó bá fún wọn lálàáfíà tán má ṣe rí ẹ̀sà wa náà má ṣe rí ẹ̀sẹ̀ tí ó kàn tí ó fi kàn wá àwa kí gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ káàkiri gbogbo Nàìjíríà ẹnu lẹ́ ń tà Ọlọ́run ní kí ẹ tẹnugbó bí ọwọ́ láàjọkọ̀sọ ọ̀rọ̀ tẹ́sọ̀ tí wọ́n sọ ya bọ́ bíi wá wí nítorí ọ̀rọ̀ tọ́rọ̀ bá ti jáde lè yẹn kápọ̀ ọ̀rọ̀ àtọ́kùn tọ́rọ̀ bá ti jáde kò sí ohun tó lè fi dìfẹ́ǹdì ẹ̀ mọ́ ohun tẹ́sọ̀ tí wọ́n ní ọya wá wí ohun tó wí Ọlọ́run ní jẹ́ lè wí kò tí ẹ̀ ní jáde lẹ́nu wí débi tẹ́ wí ọlájọkọ̀sọ rẹ̀ gẹ́tọ̀ wẹ́ sweet bitter yìí
ẹ wá jàǹfààní ẹ tó bá ti da aago 6 kọjá ìṣẹ́jú kan ó ti bọ́ sọ́gbọ́n àpò lónìí pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run ẹ́ńjìn dẹ̀ ń bẹ tí ẹ̀dínwó ogun bá ti lọ ẹ́ńjìn ń bẹ gbogbo sẹ́ńtì ń kẹ́lẹ̀ àbí kórì máa sàn yẹn ni àbí kígbà yà máa ṣe pipipipipipi ni àbí èyàn ń ṣẹ̀yọ́ àṣejù ni àti gbé machine yìí dé pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run owó ńláńlá la kó jáde la lọ fi ra fún gbàyè gbádùn àwọn èèyàn tèmi náà tálejò bá dá tèmi náà bá bọ́ síbẹ̀ pé bí a bá ti ń wo kinní kan tèmi náà sì máa sí ìsara tí n bá ti sin tí atọ́kùn ìsù lọ́rẹ́ fi náà ni kọ́lọ́wọ́n ọba kó má fà ìsẹ̀nsẹ̀ wa kó má fi ṣìyẹn fún wa o. gẹ́gẹ́ bí àlàyé tẹ́ ti ṣe báyìí tí ó sì ti yé àwọn èèyàn ṣé lè tàjà yín méjèèjì tẹ́ sọ pé ẹ̀dínwó tí ń wáyé náà ni ó ti wáyé Ìṣẹ́yìn àti òkè òun bíbá yìí bẹ́ẹ̀. fún àwọn tó wá ronú pé àwọn náà mọ̀ fẹ́ di alágbàtà gbogbo àwọn ẹ̀rí pé repackaging ti wà pẹ̀lú àwọn kinní yìí ẹ̀yin tẹ́ kó sí níwájú bó ti bí tilẹ̀kùn lẹ́yìn ṣe rí tẹ́lẹ̀ kọ́ yìí. tilẹ̀kùn lẹ́yìn ṣẹ́jú sí ọ. níwájú mi wọn kò sí ó ní òun mú kan. àbùkù lẹ́yìn náà ń wo abẹ́rẹ́ wọ́n dá lò káfíńtẹ́ fún tẹ́wọ́n fún kò ní ìgbà ni mú tilẹ̀kùn lẹ́yìn kan. kò tí tọkàn yín wulẹ̀ padà mú náà. gbogbo ẹ ti ní repackaging ṣé kèdè pé repackaging tó ní owó tún ti kún fún àǹfààní àwọn tí ti ń ra tẹ́lẹ̀. ẹ ṣe atọ́kùn ẹ mọ̀ pé gbogbo ohun téèyàn bá ń ṣe ìyẹn gbọ́dọ̀ máa tẹ̀síwájú lórí ẹ̀ kí bùkún lè máa bá lé ọ̀dọ̀ àwọn tí ń bá wa rà torí téèyàn bá ń ṣe nǹkan ó gbọ́dọ̀ máa mú ọ̀tún bá nǹkan tó ń ṣe. kìí ṣe pé báyà pé torí pé a ṣe repackaging rẹ̀ a ṣe ọ̀tún sí láti fògùn náà iye tí à ń ta náà ló wà. fún àǹfààní àwọn alágbàtà yín ó ti yé mi ní kàńtà yìí. ẹ tó bá fẹ́ jẹ́ alágbàtà ní ibikíbi ńkọ́ bó ni wọ́n ṣe ṣe àwọn ìrìn àjò wọn rìn. ayé ti wà wọ́n máa pè wá á dẹ̀ sọ gbogbo bí wọ́n á ṣe rìnrìn yẹn lórí ọ̀dọ́ lóhun tí a fi jẹ́ ìrọ̀ fún. ìyẹn ti dáhùn béèrè mi báwọn. bóyá ká ṣí ojú òpó kalẹ̀ fún ìpè mélòó kan tó bá tètè yára wọlé láti tiẹ̀ tún gbọ́ bóyá báwọn èèyàn ṣe lọ sí iléeṣẹ́ yìí sí láti ìjẹ́jọ́ kọ́hún tí ó ti bẹ̀rẹ̀. ó dìjẹ́ wá láti on the 23 070 47 7064 lójú òpó tẹ́ fi béèrè kan tàbí èkejì lọ́wọ́ Alhaji Abolore tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Ralac Ventures 070 47 7064. ẹ̀lú ẹ̀ káàárọ̀ o. ẹ̀ káàárọ̀ sá o. ẹjọ́ láti Abẹ́òkúta láti ń sọ̀rọ̀. láti ìlú Abẹ́òkúta. yes à ń gbọ́ yín o. bẹ́ẹ̀ni mo pe Alhaji ní ìjẹta. mo lè ṣàlàyé mọ̀gàn fún wọn. wọ́n wá sọ̀rọ̀ nípa òfin pé oríṣi mẹ́rin ni màá rà wọ́n ní 25,200. bẹ̀rù àwọn òwe báwo ni mo ṣe lè rí lábẹ́òkúta wọ́n á ní ní sẹ́ǹdì owó. wọ́n á gbọ́ oríṣiríṣi láti rí gbọ́ lórí ilé láti rí lórí rédíò lórí social media lọ́wọ́ àdéka sẹ́ǹdì owó wọ́n máa sẹ́ǹdì nǹkan sí wa. oògùn sí yín. Alhaji ṣé lóòótọ́ ni wọ́n pè yín. Alhaji ṣé lóòótọ́ ni. bẹ́ẹ̀ni. láàárọ̀ òjòta mo pè wọ́n. bàbá. ṣé ń gbọ́. bàbá. ṣé tí àwọn tárájì bá ti ní ẹ sẹ́ǹdì owó wọ́n ti jẹ́rìí pé lóòótọ́ lẹ pé àwọn ẹ sẹ́ǹdì owó sí wọn. wọ́n bá yín sẹ́ǹdì ẹ̀. wọ́n bá yín sẹ́ǹdì ọjà. ó dàgbà àfògùn yẹn ránṣẹ́ sí ayétòrò iye wa gan èmẹ́kọ́ àfọ̀ à ń fògùn ránṣẹ́ síbẹ̀. tó ẹ fọkàn balẹ̀ bàbá ẹ fọkàn balẹ̀ wọ́n bá yín sẹ́ǹdì ẹ̀ owó tí ò ralẹ̀ kò kọ́lé. báwọn náà ṣe béèrè dáa torí àwọn míì gan wọn lè máa lora wọn pé ṣùgbọ́n ló jẹ́ ń bi Alhaji pé ṣé lóòótọ́ ni ìgbà tó ti jẹ́ pé lóòótọ́ ni ẹ fọkàn balẹ̀ ogun yóò kàn yín la tẹ́ bá ti sẹ́ǹdì owó. tẹ́ bá ti sẹ́ǹdì owó ẹ sẹ́ǹdì owó àdírẹ́sì àti àwọn fóònù nọ́mbà tó jẹ́ pé yóò fi rọrùn fún àwọn awakọ̀ láti fi jíṣẹ́ wọ́n bá yín sẹ́ǹdì ogun yín 070. àwọn náà rò dáadáa. bẹ́ẹ̀ni àbí àmọye owó tá a ti sẹ́ndì tá a rẹ̀ ọjà tá a rẹ̀ kẹ̀kẹ́. hello ẹ káàárọ̀ o. hello ẹ káàárọ̀ sà. yes. láti sẹ́yìn ni. yes sà. à ń gbọ́ yín sà. níbo ni ọ́fíìsì tẹ́ fẹ́ ṣe kí nìyẹn. ní ojú bàbá tẹ́ bá ti dé Our Lady Road ẹ bá ti fi lépo owó ní kókó lẹ̀ díẹ̀ ẹ yà látara lépo àríbíkẹ́ lẹ́yìn lọ sílé wẹ́rẹ́ kejì transformer àkọ́kọ́ kẹ́ tó yà sí òkè ayọ̀ yẹn ẹ ṣáàdùn bẹ́ẹ̀ ẹ ti rí àkọmọ̀nà wa sáńbọ̀dù wa lẹ́gbẹ̀ẹ́ wa láfíà yìí tó bá ti tó déédéé aago 8 àbọ̀ níjọ́ sátidé ẹ máa bọ̀ wá. ọ̀dà ẹ sísà ẹ dàbọ̀. ẹ dàbọ̀ 070 47 7064 070 47 7064. hello. hello káàárọ̀. ẹ káàárọ̀ o. mo kí gbogbo Nàìjíríà mo fi dúpẹ́ lọ́wọ́ Alhaji o iléeṣẹ́ yóò ní dàrú. àmín o. ògùn
Adéní ló sọ̀rọ̀ láti ìlú Làlátẹ̀. Làlátẹ̀ à ń gbọ́ yín sà. Mo gba oògùn aláàjì kódà mo gbádùn oògùn wọn ṣiṣẹ́ dáadáa o. Ẹ ṣé o. Ọmọ Nàìjíríà kò máa bá wọn rajà o. Ẹ ṣé o. Ẹ ṣé o. Àáfàá sọ̀rọ̀ òjókù ó ní Ọlọ́run Ìdùmarè ó gbẹ̀rí òun jẹ́ àní gbé ìpè kankan mọ́ báyìí nítorí àkókò wa ká má torí àwíjàre kí ìtọ́ ó tán lẹ́nu àwọn aráalé àwọn ni wọ́n gbọ́n tí wọ́n so agbọ́n mọ́rí wọ́n sì mọ oríṣiríṣi àwọn nǹkan bó ṣe ń lọ ẹni tó gbòòtọ́ lọ́wọ́ àtẹni tó gbé pàǹdà lọ́wọ́ Alhaji Abolore wọ́n wà níkàlẹ̀ bẹ́ẹ̀ ni iléeṣẹ́ wọ́n ń gbìyànjú torí ìyànjú ni gbogbo ẹ̀dá ń gbà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín Alhaji gbogbo ẹ̀dá ló ní kánú ṣùgbọ́n ó lójú ẹni tó lè ṣe ìyẹn ni wípé ènìyàn máa gbìyànjú láti sọ òtítọ́ ènìyàn máa gbìyànjú láti sọ òdodo kí àwọn ènìyàn kí wọ́n lè gbẹ̀rí òun jẹ́ gbogbo ẹ̀yin ènìyàn ẹ jẹ́ ká mọ̀ wípé òtítọ́ kò ní méjì òtítọ́ náà lòtítọ́ ó máa jẹ́ ẹ jẹ́ ká gbìyànjú láti sọ òtítọ́ ká sì ṣe òdodo kí orílẹ̀-èdè Nàìjíríà kò lè ní ìlọsíwájú. Alhaji ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ kẹ́ ẹ fi pe ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yín káwọn ènìyàn kí wọ́n lè mọ̀ bí wọ́n ṣe pè yín. pé ó kọ wèrè náà fi ń wo wèrè ló kọ so títọ́ kódà kókó rojú wọ́lọ́ àwọn èèyàn gbọ́yìn bẹ́ẹ̀ni ìkejì àwọn èèyàn gbọ́. ẹ tọ́ ló bá kún díẹ̀ káàtó náà ẹ ṣe gbogbo ọmọ Nàìjíríà pẹ̀lú ògo Ọlọ́run níjọ́ sátidé ẹ wá pàdé wa nílùú Ìṣẹ́yìn ṣùgbọ́n lókè o àwa ń bẹ̀ lẹ́ni àwa ń bẹ̀ lọ́la pẹ̀lú machine nọ́mbà WhatsApp nọ́mbà wa ni 090 63 82 23 70 090 63 82 23 70 ẹlẹ́kejì 090 27 24 91 06 090 27 24 91 06 àtàìsàn àtàrùn kò ní fi ṣe yín kò ní fi ṣe tí ó kàn tí ó fi kàn wá a máa retí yín ẹ ṣe àìsàn onífarawa ṣe bùgbé o. so bá a ṣe rí mọ rèé o lórí ètò ìròyìn àjẹmọ́ná àti ibi tí Alhaji ti ṣe onígbọ̀wọ́ abala fìjìláńtì lágbára Ọlọ́run yóò bẹ̀rẹ̀ pẹ̀rẹ̀wù lọ́la tá a bá sì rí iléeṣẹ́ táwọn náà tún wá tó gbé wa nígbọ̀wọ́ kò sí láìfín bẹ́ẹ̀ kò sí nǹkan kan o àmọ́ yọ síra wọn ni ìgbénígbọ̀wọ́ yìí láìfín gbọ́ wa lójoojúmọ́ tẹ́ bá délé epo nísìn owó tí wọ́n ń ra dísù kò kéré o. bẹ́ẹ̀ ni láti ìdájí láti tan dísù kalẹ̀ ó ní iye tó jẹ́ à ń gbádùn yín kọ́ láàjẹ́ o tó òun kọ́ láti ẹ̀ jẹ́ orí 1 2 3 4 10. ó mọjọ́ kàbí ẹ wo àlérí jù báyìí lọ láàárọ̀ ìrìnjẹ àjọmọ́ kájọ́ ni a pàdé tó bá di aago 3 ọ̀sán lórí ètò gbàgede àríyá títí ìgbà náà Ọlárẹ̀wájú Álímì ló kọ tèmi èmi ò ní kú o ẹ̀yin náà ò ní kú gbogbo apátápátá kájọ mọ́ fa ìkú dẹ́gbẹ̀rà ó dàbọ̀. tó bí ó ṣe jẹ́ lẹ́gbọ́n ẹ̀yin ènìyàn ẹ já pàdé tó bá di aago 10 sí aago 11 lórí ètò ọ̀dẹ́npẹ̀tù fún títí alẹ́ òní abẹ́rẹ́kẹ́rẹ́ àdégbètẹ́ lórúkọ mi mọ̀ ń dágbére lórí àjímọ́ná àti abala kejì tá a wà yìí wípé níbi orí mi ó ti là ẹlẹ́dàá mi ò máa ṣàì gbé mi débẹ̀ dandan ìpàdé wa yóò tún di ìgbà kan o ẹ kú kalẹ̀ àwọn àyè yìí lẹ́tìrí nǹkan tó ń jáde ní iléeṣẹ́ Rala Ventures. gbòbí tí ẹ lè máa rí àwọn ọjà wa káàkiri ní ìlú Ṣakí ẹ lọ sí ọ̀dọ̀ Alhaji Nínúọlá bákan náà ẹ lọ sí ọ̀dọ̀ Alhaji Sulaimon Ògìdìngbò roundabout bákan náà ẹ lọ sí ọ̀dọ̀ Alhaji Nesruddin Ìtàtàbà bákan náà ẹ lọ sí ọ̀dọ̀ Albisra tí ẹ bá dé ìlú Àgáwàrẹ ó wà ní ọ̀dọ̀ ya Sukurat ó dẹ̀ wà ní ọ̀dọ̀ ya Lukman nílùú Adó-Àwáyé ó wà lọ́dọ̀ Sakirat Adéṣeun ó wà lọ́dọ̀ Ìyá Ishat ó wà lọ́dọ̀ Ìyé Èjìdé ó wà lọ́dọ̀ Mọ́mì Ẹ́rì nílùú Adó-Àwáyé nílùú Ọ̀kákà ó wà lọ́dọ̀ Ẹ̀mílójú ó wà lọ́dọ̀ Àyìnà Ìyá Ńlá nílùú Ayétòrò Òkè ó wà lọ́dọ̀ Díkìn Àyẹ́lékè nílùú Pàpó ó wà lọ́dọ̀ Àjọkẹ́ aya ọba lọ́la nílùú Odò Ògún ó wà lọ́dọ̀ Ìyá Kàbírá nílùú Òkè Àmù ó wà lọ́dọ̀ Ìyá Wàlíàt nílùú Sábẹ̀ ó wà lọ́dọ̀ Ìyá Búkì nílùú Agúnrege ó wà lọ́dọ̀ Olórí ó wà lọ́dọ̀ Ìyá Múmínẹ́t nílùú Báàsì ó wà lọ́dọ̀ Ìyálájẹ́ ìlú Báàsì nílùú Òkèò ó wà lọ́dọ̀
lọ́dọ̀ olóyè opposite òkèò gẹ̀nẹ́ grammar school ó wà lọ́dọ̀ lady b ó wà lọ́dọ̀ sunday opposite first baptist church ó wà lọ́dọ̀ mọ́mí sukrat arẹ́gbẹ́ṣọlá compound nílùú gànà ó wà lọ́dọ̀ ìyáfàlì ó wà lọ́dọ̀ ramot àtibúnọ̀lá ó wà lọ́dọ̀ olúwatóbi medicine store òkè àdúrà nílùú ìlúà ó wà lọ́dọ̀ mọ́mí esther ilé bàbá bíná wọlé nílùú ìlúà nílùú kìsí ó wà lọ́dọ̀ àmọ́ medicine store nílùú ẹlẹ́kọ̀kan ó wà lọ́dọ̀ ìyá adéolú lẹ́lẹ́kọ̀kan nílùú ìwérélé ó wà lọ́dọ̀ bisola itasa road ó wà lọ́dọ̀ mọ́mí dáre opposite